Ẹ káàárọ̀ a kú ojúmọ́ o. Níbi gbogbo tẹ́ bá ti ń gbọ́ wa lágbàáyé, ìjọ Jesus Lovers Everywhere Online Community Church ló gbé ìsìn ọ̀wọ̀ wá bá wa lónìí, ọjọ́ Olúwa, ọjọ́ ìsinmi, ọjọ́ Sunday. Mo gbàdúrà wípé ẹ̀mí wa ó máa rí púpọ̀ rẹ̀ láyé o. Ẹ káàárọ̀ níbi gbogbo tẹ́ bá ti ń gbọ́ wa, a kú ojúmọ́ o. Ẹ jọ̀ọ́ ẹ bá wa ké sí àwọn tó wà nítòsí wa, àwọn tó wà nítòsí wa, àwọn ẹbí wa gbogbo. Ẹ bá wa ké sí wọn pé a ti bẹ̀rẹ̀ ìsìn ọ̀wọ̀ yìí o, ó ti bẹ̀rẹ̀ o. Ẹ bá wa ké sí àwọn èèyàn wa o, ẹ bá wa ké sí wọn, pàápàá àwọn èèyàn wa tí ẹ mọ̀ wípé ìsìn èdè Yorùbá òun ni àwọn fẹ́ràn. Ẹ bá wa ké sí wọn. A ti ṣe tèdè Gẹ̀ẹ́sì sẹ́yìn, tí Yorùbá leléyìí ní kọ́mọ́kọ́mọ́ ká sáré ṣe, ká jọ júbà Ọlọ́run, ká jọ mọrírì ẹ̀, ká jọ jọ́sìn sí. Ẹ bá wa sọ fún gbogbo ènìyàn tó ń bẹ lágbàáyé, pàápàá àwọn ọmọ ilẹ̀ káàárọ̀ ojíire. Ẹ bá wa ké sí wọn wípé ìsìn ọ̀wọ̀ ti bẹ̀rẹ̀. Pàápàá gbogbo ẹ̀yin tí ẹ bá láǹfààní àti lọ sí ilé ìjọsìn kankan lójúkojú sínú yàrá kan láti lọ jọ́sìn sí Ọlọ́run. Orí amóhùnmáwòrán yín tẹwà náà, orí fóònù tẹwà yẹn náà, a lè jọ jọ́sìn. Ẹ súnmọ́ bí ẹ jájọ jọ́sìn. Bóyá ẹjọ́ mọ̀ ọjọ́ wa, àbí ẹ̀ṣẹ̀ ń gbọ́ wa, àbí lábàápàdé wa níbi lérí ọ̀nà kan àbí òmíràn. Ẹ jẹ́ ká jọ jọ́sìn sí Ọlọ́run, ẹ ká jọ mọrírì ẹ̀ lónìí. Mo fẹ́ kí ẹ ké sí bàbá, kẹ ké sí màmá, ẹ ké sí ọmọ, ẹ ké sí ẹ̀gbọ́n, ẹ ké sí àbúrò, kẹ jẹ́ ká jọ jọ́sìn, ẹ ká jọ bá Ọlọ́run sọ̀rọ̀. Ọlọ́run gbàdúrà o, Ọlọ́run dáadáa, ó dá sí wa, ó dá sí wa. Ó fẹ́ kí a jọ mọrírì ẹ̀ papọ̀, ká jọ mọrírì ẹ̀ papọ̀. Ibi gbogbo tá bá wà, ẹ ké sí gbogbo ènìyàn. Lónìí mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. A máa fi ọpẹ́ wọlé gẹ́gẹ́ bí ìṣe wa. Ọlọ́run ò ṣe é bá ṣohunkóhun láì ṣe wípé a fún lọ́pẹ́. Òun lọ́pẹ́ tọ́ sí, òun nìyí tọ́ sí. Òní ni ọjọ́ ìsinmi tó kẹ́yìn, Sunday tó kẹ́yìn nínú oṣù kẹwàá yìí o, ọdún tá wà nù rẹ̀ yìí. Ọlọ́run dá sí wa. Ìwọ tó bá láǹfààní àti rí mi, tó bá láǹfààní àti gbọ́ mi, tó bá láǹfààní àti mọ̀ wípé lóòótọ́ la wà lórí afẹ́fẹ́, lóòótọ́ níjọsìn níjọ ń lọ lórí afẹ́fẹ́ lónìí. Mo fẹ́ kó mọ̀ pé Ọlọ́run dára sí ẹ, ó sì dára sí èmi náà. Mo fẹ́ kó mọ̀ pé ohun gbogbo ló ń ṣẹ́pọ̀ fún rere o. Bóyá o ti rí àbó ò ti rí, ohun tọ́rọ̀ Ọlọ́run sọ lè yí padà o. A ti fi ìdí ọ̀rọ̀ Ọlọ́run múlẹ̀ títí ayé, kò lè yí padà. Ohun gbogbo fún ẹ, fún èmi náà, ó ń ṣiṣẹ́ pọ̀ fún rere ni o. Mi ì fẹ́ kó ronú wípé bóyá nǹkan ò lọ déédéé, àbí nǹkan ò ṣe dáadáa láyìíká ẹ, àbí ìlú ó mòoru, àbí ìlú ò ṣe dáadáa tó bó ṣe fẹ́ kó ti ṣe dáadáa tó. Mo fẹ́ kó mọ̀ wípé fún gbogbo onígbàgbọ́, fún gbogbo ènìyàn tó gbẹ́kẹ̀lé Jésù, tó gbẹ́kẹ̀lé Ọlọ́run, ohun gbogbo ló ń ṣiṣẹ́ pọ̀ fún rere. Àti tó mọ̀, àti tí o mọ̀, àti tó nífẹ̀ẹ́ sí, àti tó nífẹ̀ẹ́ sí, ohun gbogbo ló ń ṣiṣẹ́ pọ̀ fún rere. Ohun mo fẹ́ fi yọ wípé mo fẹ́ kó o fi ọkàn ìmoore yẹn kó o fi hàn fún Ọlọ́run lónìí. Mo fẹ́ kó o fọkàn ìmoore hàn fún Ọlọ́run. Mo fẹ́ kó o súnmọ́ bí kí gbogbo a jọ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó ṣe dáadáa fún wa. Òní ni Sunday tó gbẹ̀yìn nínú oṣù yìí o. Ọlọ́run dá sí wa gan. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ọdún yìí ti ń lọ nìyẹn o. Ọdún yìí ti ń lọ. Ọ̀sẹ̀ náà la máa mú November. Tó bá wà ní irú ibi tá a wà yìí, afẹ́fẹ́ Kérésìmesì á ti máa fẹ́ sí ẹ díẹ̀díẹ̀. Wà á ti máa rí wípé àwọn ọmọ gan ti ń ṣe midterm exam. Àwọn tá a wà ní Áfíríkà, tá a wà ní Nàìjíríà, bẹ́ẹ̀ ni àwọn ọmọ tó ń kàwé wọ́n ti ń lọ gẹ̀rẹ́gẹ́rẹ́, wọ́n á tó wọnú holiday tó bá parí exam wọn ní November mọ́ December. Mo fẹ́ kó rí wípé Ọlọ́run dá sí gbogbo wa. Mo fẹ́ ká fi ọkàn ìmoore hàn. Mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ lónìí, ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gidi gan. Àwa tá a lóhùn orin, tá a lè kọrin, ẹja kọrin. Àwa tó bá yẹ pé ọ̀rọ̀ la lè sọ, ọ̀rọ̀ á máa wúni lórí, ọ̀rọ̀ á máa pọ́nilé, ọ̀rọ̀ á máa sọ nípa ọ̀rọ̀ ẹni. Mo fẹ́ kí a sọ ọ̀rọ̀ fún, ká jẹ́ kó mọ̀ láti inú ọkàn wa sọ́kàn rẹ̀ wípé a mọ̀ọ́re lóòótọ́. Ọlọ́run ń tọ́jú wa, ó ń tọ́jú èmi náà. Mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀, ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ọlọ́run bàbá wa ó ṣé, Ọlọ́run wa ó ṣé. Ọba tó láyé àti ọ̀run, a gbé ọ̀gá. A dúpẹ́ àyàn fún oore ọ̀fẹ́ tá a rí gbà lónìí láti wà láyé, láti wà láàyè rere. Wípé ojú wa rí Sunday tó kẹ́yìn nínú oṣù kẹwàá ọdún yìí. Wípé nínú ìlà ìlò ayé ó kó wa yọ, nínú ìdààmú ayé ó kó wa yọ, nínú gbogbo ohun tí àwọn ènìyàn ń ké, tó ń ké rárá, tó ń jẹ̀rora, ó kó wa yọ. Ó tọ́jú wa, ó tọ́jú aya, ó tọ́jú ọkọ, ó tọ́jú ọmọ, ó tọ́jú ẹ̀gbọ́n, ó tọ́jú àbúrò, ó tọ́jú òbí.
gbogbo ẹbí wa ló tọ́jú o, àti gbogbo àwọn ìdílé rẹ, ìdílé onígbàgbọ́ níbi gbogbo àwọn tó ń tẹ̀lé ẹ, tó ń jẹ́ orúkọ rẹ ní tòótọ́ àti ní òdodo. O tọ́jú gbogbo wa papọ̀. Ọlọ́run amóore lónìí la dúpẹ́ o, àjúbà rẹ o, àfìmóore wa hàn ní gbangba o, àbọ́ sí kọ̀rọ̀ o, irọ́ àbóra mọ́lẹ̀, máa sápamọ́ láti dúpẹ́. Ní gbangba láti dúpẹ́ o, ní gbangba láti móríyìn wá fún ọ, ní gbangba láti yìn ọ́, ní gbangba láti gbé ọ̀gá. A fẹ́ kí gbogbo àgbáyé mọ̀ wípé lóòótọ́ la mọ̀ọ́re, lóòótọ́ la gbà ọ́ gbọ́, lóòótọ́ la rí i dájú wípé ó dá sí wa, ó dá gan. Ìwọ náà lọ́lọ́run, kò séèyàn bí rẹ. Ìwé mọ́ sọ wípé ìwọ ni Ọlọ́run gbogbo ẹran ara, kò mà sí ohun tí ó ṣòro ṣe fún ọ. O ò jẹ́ káyé wa ó ṣòro ṣe, o ò jẹ́ kí àyànmọ́ wa ó ṣòro ṣe, o ò jẹ́ kí ìtẹ̀síwájú wa ó ṣòro ṣe. Ohun tí yóò mú kí ayé wa ó nítumọ̀ òjò ṣòro ṣe. Bó tilẹ̀ ṣòro ṣe fún àwọn kan, òjò ṣòro ṣe fáwa, àwa tá a dúró tì ọ́. Ìwé mọ́ sọ pé àwọn kìnìún wọn máa ṣaláìní, ebi a sì máa pa wọ́n, ṣùgbọ́n àwọn tó fẹ́ Olúwa kì yóò ṣaláìní ohun tó dára. Ọlọ́run o ṣé, ò jẹ́ ká ṣaláìní ohun tó dára, ò jẹ́ kí ebi ó pa wá, ò jẹ́ ká màlá. Èmi àti rẹ àmàlá o, àmàlá o. Wọ́n ní nǹkan kan lókè òkun, ó kán nílẹ̀ náà, níbi tí wọn náà wà ní ìlú wa ń bí. Wọ́n ní nǹkan kan, ó ń kan gidi gan, ṣùgbọ́n Ọlọ́run ò jẹ́ ó kan kó kan mọ́ ọ lẹ́nu. Ọlọ́run ò jẹ́ ó màlá, kò jẹ́ ó màlá. Ó yìí ń bọ́ ẹ lójoojúmọ́, ń bẹ lójoojúmọ́. O tí ì ra gbogbo ohun tẹ́gbẹ́ ń rà, ṣùgbọ́n ò ń jẹ gbogbo tẹ́gbẹ́ ń jẹ. Ọlọ́run dá sí ọ. O wà ní yóò lóòótọ́, o wà ní yóò máa ṣàgbé, ìran rẹ ò ṣàgbé. Ọlọ́run dá sí ọ. Mo fẹ́ kó o dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ìwọ náà dúpẹ́, jẹ́ kí ọpẹ́ ọkàn rẹ kó rú jáde sí Ọlọ́run lókè. Jẹ́ kí Ọlọ́run rí ọpẹ́ tó yè koro lónìí. Jẹ́ kí Ọlọ́run kó rí ọpẹ́ tó yè koro. Jẹ́ kí ó rí ìmoore tó yè koro ní gbangba, ní o kì í ṣe ní kọ̀rọ̀. Àwa tá a mọ Ọlọ́run, àwa tá a jẹ́wọ́ rẹ̀ ní gbangba, àwa tó ń gbà ní gbangba ni o. Ọwọ́ agbára rẹ̀ gbangba náà ló fi ń gbà wá ní gbangba. Ẹ jẹ́ ká jẹ́ gbogbo àgbáyé mọ̀ pé lóòótọ́ la dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ọlọ́run o ṣé, bàbá o ṣé, ọmọ o ṣé, ẹ̀mọ́ o ṣé. Ọlọ́run o ṣé, bàbá o ṣé, ẹ̀mọ́ o ṣé. Ọlọ́run o ṣé. Ìwọ náà sọ sórí ibi tó ti ń wò mí yẹn, kò bá jẹ́ Facebook àbí YouTube, pé Ọlọ́run o ṣé, bàbá o ṣé, ẹ̀mí mímọ́ o ṣé. Ọlọ́run o ṣé, bàbá o ṣé, ẹ̀mọ́ o ṣé. Ẹ ká sọ fún kó ṣe dáadáa, ó ṣe gan, ó ṣe dáadáa. Adúpẹ́, amóore, adúpẹ́, amóore lórúkọ Jésù Kristi Olúwa wa. Ọlọ́run lówùúrọ̀ yìí a gbé ọ̀gá. Ìwọ lọlọ́run tiwa. A yàn wípé o fi ìfẹ́ aláìlẹ́gbẹ́ fẹ́ wa. O fi àánú àìdípẹ̀kun o fi fún wa. Ìwọ ló ń ṣoore fún wa. Ìwọ ni abiyamọ tòótọ́. Ìwọ ló ń tọ́jú wa. Ó ń tọ́jú wa ní jíjáde, ní wíwọlé, ní rírí ná, ní rírí lò. Ìwọ náà ló ń pèsè fún wa. Ó ń bá ẹni wa pàdé. Ìwọ ló ń ṣètọ́jú wa. Ó fún wa ní ìyè àìnípẹ̀kun. Ó fún wa ní agbára láti máa tẹ̀síwájú. Ó fún wa ní oore ọ̀fẹ́ láti wà láyé, láti wà láàyè rere, láti máa sìn ọ́, láti mọ rírì rẹ. Ọlọ́run a gbé ọ̀gá. Pàápàá oore ọ̀fẹ́ tó fún wa láti lè jọ́sìn sí ọ, láti lè júbà rẹ lónìí, ọjọ́ ìsinmi. Olúwa o ṣé. Ọlọ́run gba ọpẹ́ wa. Olúwa gba ìyìn wa. Ọlọ́run gba ọpẹ́ wa. Olúwa gba ìyìn wa. Ọpẹ́ àti ìyìn wa jẹ́ kó ṣètẹ́wọ́gbà lónìí, Bàbá, nínú ohun gbogbo tí a ó ṣe nínú ọjọ́ ìjọsìn yìí, bí a ó ti jọ́sìn sí ọ. Olúwa gba ìṣàkóso. Mo pa á láṣẹ, tẹrí iṣẹ́ ọ̀tá bá. Láyìíká wa, gbogbo tó bá farapẹ́ iṣẹ́ ọ̀tá, Olúwa tẹrí wọn bá. Jẹ́ kí ògo rẹ̀ ó farahàn. Jẹ́ kí agbára rẹ̀ ó farahàn. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Mo fẹ́ ká sáré gba àdúrà yìí nínú orin Dáfídì orí 3 ẹsẹ̀ 3. Ó ní, ṣùgbọ́n ìwọ Olúwa ni asà fún mi, ògo mi àti olùgbé orí mi sókè. Mo sọ̀rọ̀ àṣẹ jáde sí ìwọ tó ń gbọ́ mi lóru rẹ̀ yìí pé Olúwa yóò gbé orí rẹ sókè o. Orí rẹ á tayọ àwọn tẹlẹgbẹ́ o. Jẹ́ ká àmì rẹ kó rinlẹ̀, kó wá látọkàn rẹ. Mo ní Olúwa yóò gbórí rẹ sókè o. Orí rẹ yá tayọ àwọn ẹlẹgbẹ́ rẹ o. Ìwé mọ́ sọ wípé Olúwa ni asà mi, asà fún mi, ògo mi àti olùgbé orí mi sókè.
òpin ọdún la wà yìí, oríṣiríṣi nǹkan ló máa ń ṣẹlẹ̀ lópin ọdún. Ọlọ́run ṣe tiẹ̀, àwọn tí ò jẹ́ ti Ọlọ́run náà ṣe tiwọn, ọ̀tá náà ṣe tiẹ̀. Mo fẹ́ ká gbàdúrà wípé kí gbogbo ọwọ́ ọ̀tá kí ó má ṣe mú wa bí ọdún ṣe ń lọ sópin. Pé kí Ọlọ́run kó jẹ́ àṣà wa ní jíjáde ní wíwọlé, tẹbí tará, níbi gbogbo tá a tẹ̀ka sí, ní gbogbo tá a pinlẹ̀ sí, tá a gbilẹ̀ sí lágbàáyé, àwa tá a wà ní ìlú tá a wà àti gbogbo àwọn èèyàn wa tó wà lókè òkun àti níbi gbogbo, wípé ọwọ́ ayé ò gbọdọ̀ mú ẹnikẹ́ni, ọwọ́ ọ̀tá ò gbọdọ̀ mú ẹnikẹ́ni, wípé kí Ọlọ́run kó jẹ́ àṣà wa. Ó yá máa gbàládùn abẹ́ pé orúkọ Jésù ní ọ̀nà tó nítumọ̀, pé orúkọ Jésù ní ọ̀nà tó nítumọ̀ láti inú ọkàn rẹ wá, wípé Jésù Kristi Ọlọ́run bàbá mi ò, jẹ́ àṣà mi bí ọdún yìí ti ń lọ sópin. Jẹ́ àṣà fún mi, jẹ́ àṣà fún ẹbí mi, jẹ́ àṣà fún ilé mi, jẹ́ àṣà fún ìyàwó mi, jẹ́ àṣà fún ọmọ mi, ọkọ mi, jẹ́ àṣà fún mi o. Ọwọ́ ọ̀tá ò gbọdọ̀ mú wa bó ti wò ó kéré mọ́, ọwọ́ ayé ò gbọdọ̀ mú wa, ọwọ́ ọ̀tá ò gbọdọ̀ mú wa, ọ̀tá ò gbọdọ̀ dá lé mi rú, ọ̀tá ò gbọdọ̀ dá lé mi rú, kò gbọdọ̀ dá iṣẹ́ mi rú, kò gbọdọ̀ dá ọrọ̀ ajé mi rú. Bọ́dún ṣe ń lọ sópin, jẹ́ àṣà fún mi, mo dínà yí mi ká. Ó yá gba àdúrà yẹn dáadáa, gbà dáadáa, gbà dáadáa. Jẹ́ ká máa ra ìgbà padà. Ìwé mọ́ sọ pé ká máa ra ìgbà padà nítorí pé ewu ń bẹ ní gbogbo ọjọ́. Ó yá gba àdúrà yẹn padà. Ọwọ́ ọ̀tá ò gbọdọ̀ mú ẹ, ọwọ́ ọ̀tá ò gbọdọ̀ mú mi o. Ní jíjáde, ní wíwọlé, ní gbogbo ibi tá à ń lọ káàkiri, ọwọ́ ọ̀tá ò gbọdọ̀ mú wa. Lórúkọ Jésù Kristi, Olúwa mo dínà yí wa ká, kó jẹ́ ògo láàrin rẹ̀. Mo dínà yí ẹbí ká, mo dínà yí ìgbéyàwó wa ká, mo dínà yí aya àti ọkọ ká, mo dínà yí àwọn ọmọ ká, mo dínà yí bàbá àti ìyá, ọmọ àti ẹ̀gbọ́n àti àbúrò, mo dínà yí gbogbo wa ká, ẹbí wa níbi gbogbo tá a pẹ̀ka sí, tá a gbilẹ̀ sí, ní ìlú yìí àti lókè òkun, níbi gbogbo tá a wà àti ibi gbogbo tí àwọn èèyàn wa, àwọn olólùfẹ́ wa wà. Olúwa mo dínà yí wa ká, jẹ́ àṣà fún wa o. Ọwọ́ ọ̀tá ò gbọdọ̀ mú wa, ọwọ́ ayé ò gbọdọ̀ mú wa, ọwọ́ ayé ò gbọdọ̀ mú wa, ọwọ́ ayé ò gbọdọ̀ mú wa, ọwọ́ ọ̀tá ò gbọdọ̀ mú wa. Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ á máa gba àwọn àdúrà yẹn bí ọdún ṣe ń lọ sópin sà. Gbogbo alamọ̀ wípé ayé pé sí méjì ó pé gba. Gbogbo alamọ̀ wípé iṣẹ́ ọ̀tá ń bẹ káàkiri. Wọ́n mọ̀ sọ pé ká máa ra ìgbà padà nítorí pé ibi ń bẹ ní gbogbo ọjọ́. Nítorí náà mo gbà wá ní ìyànjú wípé kí a máa gbàdúrà yẹn dáadáa. Ká máa gbàdúrà yẹn dáadáa. Mo rántí ìgbà tí mo wà ní pólì. Ní àwọn ọjọ́ náà kí n tó lọ sí yunifásítì, nígbà tí mo wà ní pólì, àwa láwùjọ àwọn pásítọ̀, àwa kan wọ́n fi wá ṣe àwọn pásítọ̀ fún àwọn student, fún àwọn akẹ́kọ̀ọ́. Wọ́n fi wá ṣe ní fellowship wa, ibi tá à ń parapọ̀ jọ́sìn, wọ́n fi wá àwa kan ṣe àlùfáà fún àwọn kan. So láàárín àwùjọ àwa tá a dàbí àlùfáà, àwa pásítọ̀, àwọn akẹ́kọ̀ọ́, a bá ní pé nǹkan kan ń ṣẹlẹ̀ torí ibi tí mo ti lọ sí pólì yẹn ó jẹ́ ìlú tó jẹ́ wípé wọ́n fẹ́ràn abọ̀rìṣà àti òkùnkùn púpọ̀. Wọ́n pọ́n àwọn ẹ̀sìn àbáláyé. Ẹ̀yin tó bá ń sọ pé ẹ̀sìn àbáláyé yẹn, wọ́n sọ pé ẹ̀sìn Ọlọ́run, wọ́n sọ nípa abọ̀rìṣà, ìbọ̀rìṣà, ká máa ṣe orò, ká máa ṣe nǹkan kan báyẹn, wọ́n fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀. So àwọn nǹkan kan wá ń ṣẹlẹ̀ lásìkò gbà yẹn. So àwa pera wa papọ̀ wípé ká gbàdúrà, ká ṣe ìpàdé àdúrà nítorí àwọn akẹ́kọ̀ọ́ tó wà ní gbogbo pólì, gẹ́gẹ́ bí àwa tá a jẹ́ pásítọ̀ tá à ń ṣe àbójútó wọn nínú ẹ̀mí. Àwọn àlùfáà ọ̀rẹ́ wa kan sọ wípé àwọn ò ráàyè. Ẹni tó wá jẹ́ bí ọ̀gá láàrin àwọn pásítọ̀, bí olórí, adarí láàrin àwọn pásítọ̀ sọ pé bá a ṣe ń wò òun yìí, ó jẹ́ ọdún náà ó jẹ́ láti ìjọ CAC ló ti wá. Ó ní bá a ṣe ń wò òun bá a ṣe ń wò òun tí wàá ń dùn yìí pé òun mọ nǹkan tó ń jáyé o. Ayé ti fi ka òun rí o. Ayé wà o, ẹ má jẹ́ akóyún wọn kéré. Ká gbàdúrà o, kó má gbókù wa lọlé. Ó bẹ̀rẹ̀ sí ń sọ fún wa tóun rí lọ́sọ̀kan òru kan tóun ya wèrè, tó ní ṣíṣe kan ṣẹlẹ̀. Ó bẹ̀rẹ̀ sí sọ fún wa jìnnìjìnnì bò gbogbo àwọn àlùfáà. Jìnnìjìnnì bò wá kọ́ náà má jẹ́ aríbi. Lóòótọ́, gẹ́gẹ́ bí àwa kan tá a ṣiṣẹ́ ìránṣẹ́ dáadáa kọjá títí àárín àwọn akẹ́kọ̀ọ́ gan ní ìlú tá a wà nígbà yẹn, níbi tá a ṣe pólì nígbà yẹn, a bá àwọn ayé pàdé lóòótọ́. Bẹ́ẹ̀ ni, a ní ìjàkadì inú ẹ̀mí tó ní agbára gan-an. Ṣùgbọ́n Jésù ló borí ọ̀tá ní gbogbo ọ̀nà, ní gbogbo àyè. Nítorí náà, ìgbìyànjú mi fún wa rí pé kí a máa gbàdúrà yẹn,
ọwọ́ ọ̀tá ò ní mú wa, ọwọ́ ayé ò ní mú wa bó ti wò ó kéré mọ́, lórúkọ Jésù Olúwa wa. Ọlọ́run ní àsìkò yìí bá wa sọ̀rọ̀ rẹ, jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó yé wa, jẹ́ kó yí wa padà, jẹ́ kí ó bọ́ sí ọkàn wa, jẹ́ kí inú wa dùn. Èyí tó bá dẹ̀ bà wá nínú jẹ́ nínú ọ̀rọ̀ rẹ, bàbá jẹ́ kó mú wa dé èbúté yíyanjú, jẹ́ kó mú wa dé èbúté ayọ̀. Nípa agbára ẹ̀mí mímọ́, jẹ́ kí ọ̀rọ̀ rẹ ó pa wá lára dà, kó sọ wá di ẹ̀dá tuntun ní orúkọ Jésù Kristi Olúwa wa. Jẹ́ kí àmì rẹ kó rinlẹ̀. Ó máa bẹ̀rẹ̀ kókó ọ̀rọ̀ Ọlọ́run tí a fẹ́ bára wa sọ̀rọ̀ máa bẹ̀rẹ̀ láti inú ìwé Mátíù orí 12. Òótọ́ ni ọ̀rọ̀ Jésù ni. Ọlọ́run ló kọ sí mi wípé ohun tí mo gbọ́dọ̀ sọ lónìí lélẹ́yìí. Mo fẹ́ sọ nípa ìjọ elébi àti oníhòhò. Gẹ́gẹ́ bí ìkan nínú àwọn áńgẹ́lì àlùfáà tó ń bẹ láyé lónìí, Jésù fúnra rẹ̀ nípa ìmísí ẹ̀mí mímọ́ kọ sí mi wípé ohun tí mo gbọ́dọ̀ sọ nìyẹn lénìí, ọjọ́ Olúwa fún gbogbo àwọn tó létí láti gbọ́, àwọn tó lọ́kàn láti gbà, láti mú wá sí ìṣe wọn. Mo ń sọ nípa ìjọ elébi àti oníhòhò lénìí. Àwọn ìjọ tó febi pa Jésù, àwọn ìjọ tó gbaṣọ lọ́rùn Jésù, tó dá Jésù sí ìhòhò. Ìrírí ìjọ lónìí ní ìlú tá a wà yìí, pàápàá ní ilẹ̀ Áfíríkà àti Nàìjíríà, ìrírí ìjọ lónìí ni wípé a ti febi pa Jésù, a sì ti já Jésù sí ìhòhò. Jésù ń sọmọyẹ, àbá ní wípé ọmọyẹ ti rìn ní ìhòhò, ó ti rìn ní ìhòhò ọjà. Jésù ò tí ì wọjà, ó wà nínú ìjọ ẹ̀ pẹ̀lú níbi tó ń lọ, ṣùgbọ́n à ń febi pa, a sì ń fi sí ìhòhò, a faṣọ sí lọ́rùn, a ṣètọ́jú ẹ̀. Ó máa tó yé wa ìdí tó ti jẹ́ wípé Jésù là ń febi pa o, Jésù là ń fi sí ìhòhò. Torí pé àwọn kan lè sọ wípé Jésù wà ní ọ̀run lọ́wọ́ ọ̀tún bàbá tó jókòó, tó ń ṣafẹ́, tó ń gbafẹ́, tó ń gbádùn ara rẹ̀, tó sì ń ṣìpẹ̀ fún àwa tirẹ̀ láyé, tó ń gbàdúrà fún wa. Mo fẹ́ fi òye yé wa nípa ọ̀rọ̀ Ọlọ́run, pàápàá nípa ohun tí Jésù fi lẹ̀, tó sọ lẹ̀ kó tó lọ. Èèyàn gbọ́dọ̀ jáde láyé yìí láì máa fohùn lẹ̀, torí ohùn gangan ló tọpinpin ẹ̀mí ènìyàn. Níbi gbogbo tó bá wà, bó o bá ní nǹkan kan o ní ohùn, nínú ohùn rẹ làṣẹ rẹ wà, nínú ohùn rẹ òun náà ni a ó ti mọ ìṣe rẹ, nínú ohùn rẹ náà ni a ti mọ ohun tọ́lọ́run fi rán ẹ wáyé wá ṣe. O gbọ́dọ̀ lọ láì máa fohùn lẹ̀. Jésù fohùn lẹ̀, ohun tó fi lẹ̀ nínú ohùn rẹ̀ la ó kà nínú ìwé Mátíù orí 12. Lákòókò náà ni Jésù la àárín oko ọkà lọ ní ọjọ́ ìsinmi. Ṣé àwọn ọjọ́ ìsinmi la wà yìí? Ebi sì ń pa àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Èèyàn lè máa tẹ̀lé Jésù kébi pa o. Èèyàn lè jẹ́ àlùfáà kébi máa pa gidigidi. Ebi ń pa àlùfáà torí ebi ń pa Jésù. Ebi lè pa Jésù. Jésù lè wà ní ìhòhò. Ọ̀pọ̀ kì í rántí wípé a kan Jésù mọ́ àgbélébù ní ìhòhò. Ìdí tí wọn ò ṣe lè àwọn àwòrán tó fi hàn wá nínú amóhùnmáwòrán wa nípa ìtàn bá a ṣe pa Jésù, wọn kàn lè já ẹni yẹn sí ìhòhò kárí bó ṣe rí ni, ṣùgbọ́n a kan Jésù mọ́ àgbélébù ní ìhòhò ọmọ ènìyàn. Bẹ́ẹ̀ ni gbogbo aṣọ tó wà lára ẹ̀ náà já dànù. Nítorí ẹ̀ lẹ ti máa rí pé ó dàbí pé pátá wà lára ẹ̀, kò a kàn mọ́ àgbélébù ní ìhòhò ni. Bí ó ṣe wáyé náà láti rán padà lọ sọ́dọ̀ ẹni tó rán wá. Èèyàn lè máa tẹ̀lé Jésù kébi pa, èèyàn lè jẹ́ ọmọ lẹ́yìn Jésù kébi máa pa. Kò ní ṣe bóyá ó ní iṣẹ́ àbí ó ní ogún àbólẹ́bí àbólára. Ebi lè pààyàn, ebi lè pààyàn. Èèyàn sì lè wà ní ìhòhò kó má ní òrùlé, kó má níbi tí ó sùn. Pàápàá Jésù sọ fún àwọn tó wá bí láti ọ̀dọ̀ Hẹ́rọ́dù wípé ọmọ ènìyàn kò ní ibùgbé, kò níbi tó fẹ́ gbé orí rẹ̀ sí,
kò lè tọ́ka sí pé ilé mi rè irọ́. Jésù fún wa ní àpẹẹrẹ àwa ìran Áfíríkà, àwa ìran èèyàn dúdú, àwa tá a gba Jésù ní àkókò yìí la kẹ̀yìn sí ọ̀rọ̀ Ọlọ́run, là ń ṣe bó ṣe wù wá. Àwa la fẹ́ ní gbogbo ayé, la fẹ́ wá ayé máyà, tá a kọ̀ ọ̀rọ̀ Ọlọ́run sílẹ̀, tá a kọ̀ ọ̀rọ̀ Ọlọ́run sílẹ̀. A fẹ́ fi ìwà jọ Ọlọ́run, a fẹ́ ní ìwà bí Ọlọ́run, a fẹ́ tẹ̀lé Jésù bó ti wó kéré mọ́. Lóòótọ́ là ń fẹ́ ní sọ pé à ń tẹ̀lé Jésù, ṣùgbọ́n tá a bá wo inú ìwà wa àti ìṣe wa, a rí wípé ṣe là ń wá ayé máyà, à ń kó ọrọ̀ ayé jọ, à ń ṣe tohun táyé, àgbàgbé ohun tí ń ṣe ti Jésù. Ẹ máa gbọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. Ebi sì ń pa àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Má mi kàn tó bá ń tẹ̀lé Jésù tẹ́bí bá ń pa ẹ́, ò ní já kankan o. Má mi kàn tó bá ń tẹ̀lé Jésù tó bá nílé lórí, ò lè sanwó lé. Iṣẹ́ tó ń ṣe gan òtó kò tó bọ́kọ débi tá a bá ya, débi tá a bọ́ àwọn ọmọ. Má mi kàn. Pàápàá àwọn tá a pè sínú iṣẹ́ Olúwa lákòókò yìí tán ní kán lọ wáṣẹ́ ṣe, wọ́n ti lọ wáṣẹ́ ṣe báyà rẹ ni tó ń gbàdúrà mọ́ o. Wọ́n ti lọ wáṣẹ́ ṣe báyà rẹ ni tó ń ka Bíbélì mọ́, ṣe wọ́n á ṣàkà àwọn ọmọ tó wà ń bẹ̀ kó tó tẹ̀lé ohun tó wà ń bẹ̀. Kò sẹ́ni tó tiẹ̀ mọ̀ nípa ẹ̀ mọ́, kò sẹ́ni tó gbọ́rọ̀ Ọlọ́run mọ́ débi tó mọ̀rọ̀ Ọlọ́run, débi tá tẹ̀lé. Wọ́n ti lọ wáṣẹ́ ṣe, ṣebí ọ̀rọ̀ ebi náà ni. Wọ́n ní ebi ò kí ń wọnú kí nǹkan mi wọ. Ebi pa gbogbo ènìyàn, kì í ṣe ebi nǹkan tí ẹ̀mí o, ebi nínú ara mò ń sọ nípa rẹ̀ lónìí. Ìhòòhò nínú ara. Nígbà tí Ádámù àti Éfà tó ń ṣẹ̀ sí Ọlọ́run, tó ń jábọ́ nínú ògo nípa ìgbésẹ̀ tó ń gbé lòdì sí òfin Ọlọ́run. Wọ́n bá ara wọn ní ìhòòhò, ojú tì wọ́n, ojú gbà wọ́n tì. Nígbà tí Olúwa wá bá wọn, bí ó ṣe ń wá tó wá kọ sí wọn, tó ní pé Ádámù bolo wà, ó ní mo wà ní ìhòòhò, níta ló sọ fún ẹ. Nígbà tó débẹ̀ kí ló kọ́kọ́ ṣe? Ó bo ìhòòhò wọn. Kó tó bá wọn rí, ó bo ìhòòhò wọn. Ǹjẹ́ ẹ mọ̀ wípé ohun tó ṣẹlẹ̀ sí Ádámù, gbogbo ìran Ádámù ló ṣẹlẹ̀ sí. Gbogbo ohun tá a dá ló ṣẹlẹ̀, torí ohun tó bá ti bá orí ó bá imú, ohun tó bá ti bá orí ó bá gbogbo ara. Ádámù ènìyàn la fi ṣe olórí nínú gbogbo ohun tọ́lọ́run dá sáyé. Gbogbo ayé ló wọnú ìdè. Ìwé mọ́ fi yé wa nínú ìwé Róòmù orí 8 wípé gbogbo ayé ló wà lábẹ́ ìdè ìrora, wọ́n sì ń ṣe àfẹ́rí ìfarahàn ọmọ Ọlọ́run. Ọmọ Ọlọ́run. Báwo lọmọ Ọlọ́run yóò ṣe farahàn? Ìwà bí Ọlọ́run ni a ó ṣe mọ ọmọ Ọlọ́run. Ìwà bí Ọlọ́run láti ṣe kíni? Láṣẹ mọ ọmọ Ọlọ́run. Ọ̀pọ̀ nínú wa là ń jẹ́ orúkọ tó tọmọ́ Bíbélì lónìí. Láti ẹ̀ ti pa orúkọ abínibí wa tì, orúkọ tó jẹ́ èdè wa ti pa tì. Tábà ti jẹ́ John, á jẹ́ Peter, á jẹ́ Paul. Gbogbo yẹn ló ṣe, gbogbo àwọn nǹkan tí ò ní ìtumọ̀ ló jọ wá lógún lásìkò tá a wà yìí. Gbogbo àwọn orúkọ yẹn la máa jẹ́. Kí la ṣe ń jẹ? À ń jẹ́ bíi Farisí àti àwọn aláwòṣe Júù. Bá a ṣe ń jẹ nìyẹn o. À ń jẹ láti fi jẹ́ kí gbogbo èèyàn mọ̀ wípé ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì ni wá, àwa lọmọ ẹlẹ́yìn Jésù, àwa là ń polongo ara wa nípa orúkọ tá à ń jẹ́. Kì í ṣe nípa ìwà wa, kì í ṣe nípa ìwà bí Ọlọ́run tó ń bẹ lára wa, kì í ṣe nípa ìfi ìgbésí ayé Jésù hàn láyé bí a ṣe fi lélẹ̀ fún wa. A febi pa Jésù, a já Jésù sí o, a di ìjọ tó ń dojú tì ní. Ọlọ́run kọ sí mi, ó gbé odindi ẹ̀rù tó mú ẹ̀rù dání, ó gbé lé mi láyà pé kí n fọ́ ní ohùn lónìí. Ọ̀pọ̀ ló máa gbọ́ òtítọ́ yìí tá a bínú jẹ́, ọ̀pọ̀ là á pè mí lẹ́yìn ohun tí mo sọ yìí tá a ń bá mi wí, ṣùgbọ́n mo ti wí, mo ti fohùn lẹ̀ bí Jésù ṣe filẹ̀, ohun tó bá wù yẹn ṣe pẹ̀lú ẹ̀. Ebi sì ń pa àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, wọ́n sì bẹ̀rẹ̀ sí máa ya ìpẹ́ ọkà, wọ́n sì ń jẹ. Ṣùgbọ́n nígbà tí àwọn Farisí rí, wọ́n wí fún un pé, wò ó, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ń ṣe èyí tí kò yẹ láti ṣe ní ọjọ́ ìsinmi. Ìdí ẹ wá rí gbogbo ìjọ wa báyìí lónìí, olúkálùkù ń ṣe èyí tí ò yẹ láti ṣe torí ebi. Olúkálùkù ń ṣe èyí tí ò yẹ láti ṣe. Gbogbo àwọn ọ̀dọ́ ni wọ́n lè sọ wípé ọwọ́ wọn mọ́mọ́ torí ebi àti mo fẹ́ dogún mo fẹ́ dọ́gbọ̀n, ìdí rẹ̀ ló ti bẹ̀rẹ̀. Wọ́n rí bébí ṣe pa ìyá wọn, wọ́n rí bébí ṣe pa bàbá wọn, wọ́n rí bébí ṣe pa àwọn òbí wọn tó tẹ̀lé Ọlọ́run. Wọ́n tẹ̀lé Ọlọ́run títí ọ̀rọ̀ owó skul wọn san. Wọ́n tẹ̀lé Ọlọ́run títí
wọ́n tẹ̀lé Ọlọ́run títí wọn ò rógún fílẹ̀ nígbà tán lọ dá àwọn ọmọ wọn sí lálípò láì ṣe bàdàn. Wọ́n tẹ̀lé Ọlọ́run títí ó dàbí wípé Ọlọ́run ò ní nǹkan rere láti fi fún wọn. Àwọn ọmọ bá sọ wípé tọ́lọ́run ò bá lẹ́san rere ẹ jẹ́ kí ṣe bí Yorùbá máa ní kò ṣà tó bá ti lè gbàyàn kó fìyàn lẹ̀ bọ́lọ̀ ṣe dáyàn ni. Wọ́n bá wá nǹkan ṣe sọ́rọ̀ ara wọn fọlọ́run wọn lẹ̀. Wọn ò folúkọ òbí wọn lẹ̀ ṣùgbọ́n fọlọ́run lẹ̀. Gbogbo wọn bọ́ sí gboro. Ìtó ṣe yahoo, ìtó tẹ̀lọ́kùnrin, ìtó tẹ̀lóbìnrin, ìtó sọ fúnra rẹ̀ wípé òun ò ṣọkùnrin, òun ò ṣobìnrin. Olúkakú bẹ̀rẹ̀ sí ṣètò òun nítorí ebi náà ni. Nítorí ebi ni. Ebi pa àwọn ènìyàn. Ebi ń bẹ nílùú, ebi ń pa àwọn ènìyàn. Ebi ń pa àwọn ènìyàn. Ọ̀rọ̀ á ti jẹ, á ti ṣe. Ó dé bá àwọn ènìyàn. Wọ́n bẹ̀rẹ̀ sí ṣe ohun tí ò tọ́. Ó ti ṣẹlẹ̀ rí o. Ó ṣẹlẹ̀ sáwọn ọmọ ẹ̀yìn. Ó ṣẹlẹ̀ sí Jésù. Bí mo fẹ́ kàkà mo kà fún wa kárí ń bẹ̀. Ó sì wí fún wọn pé ẹ̀yin kò ti ka ohun tí Dáfídì ṣe nígbà tí ebi ń pa á àti àwọn tí ó ń bẹ lọ́dọ̀ rẹ̀. Ó túmọ̀ sí pé bí ebi bá ń pààyàn tí ò bá róúnjẹ ó lè ṣiṣẹ́. Ọlọ́run lòdì sí ebi pípa. Ọlọ́run lòdì sí ìhòòhò. Pé kí èèyàn wà ní ìhòòhò kó má wà ní ìpamọ́. Ọ̀pọ̀ ni òye wípé nígbà tí ògo sọnù nínú ọgbà Édẹ́nì, ajá Ádámù àti Éfà sí ìhòòhò. Títí ògo yóò fi padà wá nígbà tí Jésù ó padà lẹ́ẹ̀kejì, ọmọ ènìyàn gbọ́dọ̀ wà ní ìhòòhò. O gbọ́dọ̀ ní òrùlé tí ó máa gbé ibùgbé. O gbọ́dọ̀ ní oúnjẹ tí ó jẹ lábẹ́ bó ti wù kó rí. Kò ní í ṣe bóyá o jẹ́ akíkanjú àbí ò jẹ́ akíkanjú. Kò ní í ṣe bóyá iṣẹ́ ọwọ́ rẹ tó àbí ò tó. Tó bá ti jẹ́ ọmọ ẹlẹ́yìn Jésù, tó bá ti jẹ́ ara lára ìdílé ìgbàgbọ́, níbikíbi tó bá wà láàárín àwọn ẹbí onígbàgbọ́, o gbọ́dọ̀ rí oúnjẹ jẹ, o sì gbọ́dọ̀ rí ilé gbé. Ẹsẹ̀ kẹrin, kí ló sọ? Bí ó ti wọ ilé Ọlọ́run lọ, tí ó sì jẹ àkàrà ìfihàn, èyí tí kò tọ́ fún láti jẹ àti fún àwọn tí ó ń bẹ lọ́dọ̀ rẹ̀, bí kò ṣe fún kìkì àwọn àlùfáà. Òun ló ṣe nira fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn lónìí láti san ìdámẹ́wàá. Àwọn tó tọ́ fún àwọn ọmọ ọ̀jọ́ láti jẹ wọ́n bẹ̀rẹ̀ sí ní jẹ káàkiri. Nígbà tí ebi ka wọ́n débì kan, tán wò wípé àwọn àlùfáà gan ò nífẹ̀ẹ́ sí wọn lóòótọ́. Àwọn àlùfáà wọn kọbi ara sí wọn. Wọn mọ̀ bóyá àwọn là àbáwọn ò là. Wọn mọ̀ bóyá àwọn yè àbáwọn ò yè. Wọn mọ̀ bóyá àwọn rọ́nà náà àbáwọn ò rọ́nà lọ. Olúkálùkù ń ṣe bó ti wù ú. Nítorí náà, torí ebi á máa bí ibi. Ebi á máa ṣe kí ni? Á máa bí ibi. Bí ebi bá pa èèyàn á ṣì ìwà wù. Bí ebi bá pa èèyàn débì kan tí ò bá róúnjẹ, á ṣì ìwà wù. Ibi á bẹ̀rẹ̀, á rorò-kúrò, á gbé ìgbésẹ̀ tí ò tọ́ láti gbé. Á kọwọ́ sí ohun tí ò yẹ kó kọwọ́ sí. Á sọ ohun tí ò yẹ kó sọ. Á ṣe ohun tí ò yẹ kó ṣe. Òun ló ṣe sọ wípé ọwọ́ tí ó bá dilẹ̀ léṣù ń lò. Ọwọ́ tó bá dilẹ̀ tó róúnjẹ ni. Ọwọ́ tó bá dilẹ̀ tó róúnjẹ yóò résù. Dandan ni. Òun ni wọ́n ṣe ní pé ebi ò kí ń wọnú kí nǹkan míì wọ̀ ọ́. Bí Jésù ó bá bẹ́ẹ̀ sọ̀rọ̀ ìyè, á kọ́kọ́ mú ẹyè náà nínú ara. Torí gbogbo wa dé pẹ̀lú àgọ́ ara ká tó mọ ohun ti ẹ̀mí. Gbogbo wa jẹ́ ènìyàn, ọmọ ènìyàn ká tó di ọmọ Ọlọ́run. Bó ṣe rí nìyẹn. Ọlọ́run mọ̀ pé Ọlọ́run gbogbo ẹran ara lòun. Ó mọ ohun tó dá sínú ẹran ara kó tó sọ fún wa wípé ká ṣàfẹ́rí ohun ẹ̀mí, ohun tó wà nínú ẹ̀mí. Ẹ jẹ́ n sọ nǹkan fún ọ. Ó ní ìgbà kan nígbà tí mo wà tí mo ṣẹ̀jọ́dọ̀, mo fẹ́ràn kí n máa gbàdúrà, kí n máa rìn káàkiri, máa gbàdúrà, tàbí kí n máa dúró, kí n máa gbàdúrà. Mo fẹ́ràn rẹ̀ gan. Máa wà lórí ìdúró, máa rìn, máa gbàdúrà. Mo fẹ́ràn rẹ̀. Nígbà tí mo ti ń dàgbà díẹ̀, iye tó mo ti dàgbà náà, ṣùgbọ́n nígbà tí mo ti ń dàgbà díẹ̀, mo wá fẹ́ràn kí n máa wólẹ̀, kí n máa wà lórí eékún mi, kí n máa gbàdúrà. Ó ní ọjọ́ kan mò ń gbàdúrà lórí eékún
lórí ekún mi, ekún ta mi, ó bẹ̀rẹ̀ sí ní dùn mí. Mo wá rí pé mò ń jẹ ìrora nínú ekún mi. Ìrora ó bẹ̀rẹ̀ sí ní tako àdúrà tí mò ń gbà. Mo fẹ́ wọnú ẹ̀mí dáadáa, ìrora yẹn ń bá mi wọnú ẹ̀mí dáadáa, ó sì ń tako ohun tí mò ń try láti ṣe, ohun tí mò ń gbìyànjú àti ṣe. Mo gbóhùn Olúwa ní kedere, kò tiẹ̀ dá sí ohun tí mò ń ṣe nínú àdúrà tí mò ń gbà. Ohun tó dá sí ni wípé dìde lórí ekún rẹ̀. Mo ń sòótọ́ fún ẹ, gbà mí gbọ́ sà, gbà mí gbọ́. Ó ní dìde lórí ekún rẹ̀. Bẹ́sẹ̀ rẹ bá gé torí pé o fẹ́ gbàdúrà, báwo nìyẹn ṣe bu ọlá fún mi? Bẹ́sẹ̀ rẹ bá gé, àbí bí ẹsẹ̀ rẹ bá di èèwọ̀ àbódegbò nítorí pé o ń gbàdúrà, báwo nìyẹn ṣe bu ọlá fún mi? Àìlóye ni. Dìde lórí ekún. Torí ó mọ ohun tó ń ṣe nínú ẹran ara, ó mọ ohun tí ẹran ara nílò láti wà ní àlàáfíà, bẹ̀rẹ̀ láti di oúnjẹ àti àyíká mímọ́, ohun tí ẹran ara nílò láti wà lálàáfíà. Ó sọ nínú ọ̀rọ̀ Ọlọ́run níbí báyìí. Ó ní wípé ẹsẹ̀ 5 Matthew orí 12 ẹsẹ̀ 5 ó ní, tàbí ẹ̀yin kò ti kà á nínú òfin bí ó ti ṣe pé lọ́jọ́ ìsinmi àwọn àlùfáà tí ó wà ní tẹ́ḿpìlì yìí bà ọjọ́ ìsinmi jẹ́, tí wọ́n sì wà ní àìjẹ̀bi. Kí ló tí wọ́n ò jẹ̀bi tó bà ọjọ́ ìsinmi jẹ́? Torí ebi ń pa wọ́n ni. Ebi ni ìgbà táwọn ọmọ ọjọ́ orí tí pásítọ̀ wọn rò, ọmọ ọjọ́ orí tá àlùfáà rò, àlùfáà náà orí tí ọmọ ọjọ́ rò. Olúkálukú wá ohun tí ó jẹ káàkiri, olúkálukú bọ́ sóde. Wọ́n bà ọjọ́ ìsinmi jẹ́, wọ́n pa iṣẹ́ Olúwa tì. Olúkálukú ń wá ohun tí ó jẹ tí ó mú káàkiri. Ṣùgbọ́n Olúwa sọ ní bíbà yìí pé àwọn àlùfáà yẹn nítorí ebi tó ń ṣe ohun tó ń ṣe náà, tó bà ọjọ́ ìsinmi jẹ́, tí wọ́n rántí ọjọ́ ìsinmi láti ṣe ohun tí ẹ kàn ṣe, wọ́n wà ní àìjẹ̀bi nítorí ebi. Ṣùgbọ́n mo wí fún yín pé ẹni tí ó ju tẹ́ḿpìlì lọ ń bẹ níhìn-ín. Ṣùgbọ́n ẹ̀yin ìbá mọ ohun tí èyí jẹ́. Àánú ni èmi fẹ́, kì í ṣe ẹbọ. Ẹ gbọ́ mi sà. Àánú ni èmi fẹ́, kì í ṣe ẹbọ. Ẹ̀yin kì í bá ti dá àwọn aláìlẹ́ṣẹ̀ lẹ́bi. Ọlọ́run fẹ́ àánú lọ́dọ̀ wa. Ìwà bí Ọlọ́run bẹ̀rẹ̀ láti di àánú. Gbogbo wa àtọ́lẹ́ni tá à ń pọ Ọlọ́run, àtọ́lẹ́ni tá à ń pe orúkọ Olúwa. Gbogbo ènìyàn lẹ́ran ara, inú ènìyàn burú jáì, Ọlọ́run nìkan ló lè mọ̀. Ṣùgbọ́n Ọlọ́run fi oore ọ̀fẹ́ gbà wá, ó fi àánú gbà wá. Ló ṣe fún wa ní oore ọ̀fẹ́ láti mọ̀, ló ṣe fún wa ní oore ọ̀fẹ́ láti súnmọ́, ló ṣe fún wa ní oore ọ̀fẹ́ láti máa pè sósì ń jẹ wa. Nítorí náà, ó ń retí lọ́dọ̀ wa wípé bóun ṣe ṣàánú fún wa, kí àwa náà jẹ́ ẹni tó láàánú, ká lè ṣàánú fún àwọn arákùnrin wa, ká lè ṣàánú fún àwọn ènìyàn tó jẹ́ ẹbí Kristi láyìíká wa, tó jẹ́ ìdílé Kristi láyìíká wa, tó jẹ́ ìdílé ìgbàgbọ́ láyìíká wa, tó jẹ́ àwọn tó ń fún wa lẹ́bí, tó ń ṣojú àwọn tó jẹ́ ẹ̀yà ara Kristi láyìíká wa. Káwa náà ṣe kí ni? Ká jẹ́ ẹni tí yóò yọ́nú sí wọn, ká jẹ́ ẹni tí yóò máa ṣàánú fún wọn, kí á jẹ́ ẹni tí yóò mọ rírì wípé Ọlọ́run jẹ́ Ọlọ́run aláàánú. Ó sì fi lélẹ̀ fún wa pé kí ni? Ká láàánú, ká láàánú. Ọ̀pọ̀ ọ̀nù wa ló ti já Jésù sí o, là ń fẹ́ bí pa Jésù lónìí. Ọlọ́run fún wa ní ọ̀pọ̀lọpọ̀. Ọlọ́run fún ìjọ rẹ̀ ní ọrọ̀, ó fún ìjọ rẹ̀ ní owó, ó fún ìjọ rẹ̀ ní ohun mèremère ìṣúra lọ́pọ̀lọpọ̀. Nítorí gbogbo wa ni, kì í ṣe nítorí ẹnìkan. Gbogbo ènìyàn ló mọ̀ wípé bí Ọlọ́run yóò bá ṣe nǹkan á bẹ̀ látọ̀dọ̀ ẹnìkan. Tọ́lọ́run bá tọ̀dọ̀ rẹ bẹ̀rẹ̀, kò nítumọ̀, kò ní ṣe wípé kó parí sọ́dọ̀ rẹ. Ó lè bẹ̀rẹ̀ lọ́dọ̀ rẹ, ọ̀dọ̀ rẹ kọ́ ló yẹ kó parí sí. Ó gbọ́dọ̀ jẹ́ adágún. Abùsí fún ọ kó lè bùsí fún ẹlòmíì. Aṣàánú fún ọ kó lè ṣàánú ẹlòmíì. Ayọ́nú sí ọ kó lè yọ́nú sí ẹlòmíì. Ṣùgbọ́n ọ̀pọ̀ ọ̀nù wa lónìí, ohun tí ayé ló jẹ wá lógún, ohun tí ayé ló jẹ wá lógún, ohun tí Kristi ò jẹ wá lógún. À ń febi pa Jésù, à ń já sí o, àrí tirẹ̀ rò.
àrí tirẹ̀ rọ̀ torí ohun tó bá ti ṣe sí ọmọlẹ́yìn Jésù òun náà ló ṣe sí Jésù o gbàmígbọ́ sà ohun tó bá ti ṣe sọmọlẹ́yìn Jésù èyí tó bá ti ṣe sí gbogbo ènìyàn tàbí ẹnikẹ́ni tí ó bá ń pe orúkọ Olúwa ó kéré ó tóbi ó ga ó kúrú òun náà ló ṣe fún Jésù o tí ọ̀rọ̀ yóò bá yé ọ jẹ́ kí n sọ fún ọ bí Jésù ṣe sọ fún wa nínú ọ̀rọ̀ Ọlọ́run ẹ ká wo inú ìwé Matthew orí 2 àti 5 chapter 25 Matthew 25 verse 35 wá sísàlẹ̀ jẹ́ ká wo inú Bible yẹn jẹ́ ká wo inú Bíbélì yẹn kí ló sọ nítorí ebi pa mí Jésù ló ń sọ̀rọ̀ báyìí o ó ní nítorí ebi pa mí adé ń febi pa Jésù ní Nàìjíríà ajá Jésù rírò ní Nàìjíríà inú wa ń dùn à ń kọ́lé mọ́lé ara lẹ̀ mọ́lẹ̀ à ń kaṣọ máṣọ ara wa nìkan náà ni gbogbo ẹ̀ ń lọ ẹbí wa nìkan náà ni à ń ti òkè kan dé òkè mìíràn à ń ti ìlú kan dé ìlú mìíràn ṣùgbọ́n ẹni tó fún wa ní gbogbo rẹ̀ ajá sí òò ní gbangba à ń febi pa gbọ́ ohun tí ìwé mọ́ sọ Matthew 25 verse 35 wá sísàlẹ̀ nítorí ebi pa mí ẹ̀yin sì fún mi ní oúnjẹ òǹgbẹ gbẹ mí ẹ̀yin sì fún mi ní ohun mímu mo jẹ́ àlejò ẹ̀yin sì gbà mí sílé mo wà ní ìhòhò ṣé o gbọ́ bẹ́ẹ̀ Jésù wà ní ìhòhò ẹ̀yin sì daṣọ bò mí mo ṣe àìsàn ó ṣe àìsàn ohun tó bá ti ṣe ọmọlẹ́yìn Jésù náà ló ṣe ó ṣe àìsàn mo ṣe àìsàn ẹ̀yin sì bójú tó mi mo wà nínú túbú ẹ̀yin sì tọ̀ mí wá ó ṣeé ṣe kọ́mọlẹ́yìn Jésù bára rẹ̀ nínú ipò àìsàn tàbí kọ́mọlẹ́yìn Jésù bára rẹ̀ nínú túbú mo mọ̀ wípé kò bá àwọn ìrere tí gbogbo wa tá máa ń gbọ́ lóòrèkóòrè kò bá a mu ṣùgbọ́n ẹ gbọ́ ìrere náà ni Jésù ló wí bẹ́ẹ̀ o ọ̀rọ̀ Jésù tá a kọ nínú ọ̀rọ̀ Ọlọ́run òun ni mò ń kà fún wa báyìí. Nígbà náà ni àwọn olóòótọ́ yóò dá a lóhùn wípé torí àwọn olóòótọ́ ló máa lè sọ̀rọ̀ tí Jésù bá dé àwọn olóòótọ́ àwọn olódodo àwọn ló máa lè dá a lóhùn àwọn ló máa lè sọ̀rọ̀ ọ̀pọ̀ ní wa nílé sọ̀rọ̀ torí àjò lóòótọ́ àsì jẹ́ olódodo Ọlọ́run mọ gbogbo ènìyàn wímọ́ sọ wípé Jésù sọ pé èmi mọ àwọn àgùntàn mi àwọn àgùntàn mi sì mọ̀ mí Jésù sọ wípé òun mọ àwọn ti òun ó mọ àwọn tó jẹ́ tòun ìwé ìyọwọ́ Jésù ló wà kò sí lọ́wọ́ kò sí lọ́wọ́ àlùfáà kò sí lọ́wọ́ àlùfáà tèmi náà kò sí lọ́wọ́ mi èmi ò tí ì rí mo mọ̀ pé orúkọ mi wà ń bẹ́ẹ̀ ni mi mọ́tẹ́lómìn ọwọ́ Jésù níwé ìyè wà àmọ́ orúkọ àwọn tó wà ń bẹ́ẹ̀ o torí gbogbo àwọn tá a rò pé orúkọ wọn lè wà ń bẹ́ẹ̀ nígbà tá a wo ìwà wọn tá a wo ìṣe wọn a rí wípé wọ́n lòdì sí ọ̀rọ̀ Ọlọ́run wọ́n lòdì sí ohun tí Jésù sọ lẹ̀ àwọn ohun tó fi lẹ̀ kò sí ìwà bí Ọlọ́run a rí wípé wọ́n wo ayé máyà wọ́n mọ tara ẹni nìkan wọn ò ṣe ti Ọlọ́run wọ́n ṣe tara wọn gbogbo àǹfààní àti pẹpẹ tí wọ́n ní ni wọ́n fi wo ayé máyà ni wọ́n fi lé ohun ayé yìí wọ́n fi lé ti Ọlọ́run wọ́n fi èèyàn sílẹ̀ wọ́n nígbà tí èèyàn fi ẹ̀tẹ́lẹ̀ tó ń lé làpálàpá wọ́n fi èèyàn sílẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ń lé ohun tí ò ní í ṣe pẹ̀lú tèèyàn ọjọ́ wo la ó ṣe yẹn dà à ń febi pa Jésù ajá sí òwò nígbà náà ni àwọn olóòótọ́ yóò dá a lóhùn wípé Olúwa nígbà wo ni àwa rí tí ebi ń pa ọ́ tí àwa fún ọ ní oúnjẹ tàbí tí òǹgbẹ gbẹ ọ́ tí àwa fún ọ ní ohun mímu nígbà wo ni àwa rí ọ ní àlejò tí a gbà ọ́ sílé tàbí tí ìwọ wà ní ìhòòhò tí àwa daṣọ bò ọ́ tàbí nígbà wo ni àwa rí tí ìwọ ṣe àìsàn tí a bójútó ọ tàbí tí ìwọ wà nínú túbú tí àwa sì tọ̀ ọ́ wá ó jọ wọ́n lójú wípé ìgbà wo la ṣe báyìí fún Jésù wo la rí lójúkojú tá a ṣe léyìí fún Jésù sì dá wọn lóhùn
ọba yóò sì dáhùn yóò sì wí fún wọn pé lóòótọ́ ni mo wí fún yín, níwọ̀n bí ẹ̀yin ti ṣe é fún ọ̀kan nínú àwọn arákùnrin mi wọ̀nyí tí ó kéré jùlọ, ẹ̀yin ti ṣe é fún mi. Ìyàwó mi olólùfẹ́ mi kọ́lọ́run bá mi bùsí fún, ó fi fídíò kan hàn mí ńgbà kan, àlùfáà kan tí ó lókìkí lára àwọn àlùfáà Ọlọ́run tó lókìkí kan, ó sọ ní ìgbà kan, ó fi fídíò yẹn hàn mí, ó ní pé o lè fún tálíkà kó o ní láyé. Ó sọ pẹ̀lú ìtara, ó sọ gbogbo ènìyàn ní wọ́n dùn pé tó o bá máa ní o máa fún ẹni tó ti ní. Àyè ń bẹ láti fún ẹni tó ní, àyè sì ń bẹ láti fún tálíkà. Pàápàá ó láti inú ìwé Genesis dé Revelation láti rí wípé Ọlọ́run pàṣẹ fún wa láti fún ẹni tí ò ní tá a bá fẹ́ fún òun. Ipò tá a fi ń fún ẹni tó ní wà lọ́tọ̀, ipò tá a gbọ́dọ̀ fi fún tálíkà ó ń bẹ lọ́pọ̀ yàtúrú. Kò sí ohun tó ń jẹ́ bẹ́ẹ̀ nínú ìwé mímọ́ wípé tó bá ti fún tálíkà ò lè ní. Òun ló ti jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọlẹ́yìn Jésù, àwọn onígbàgbọ́ lónìí kan dájú, wọ́n dájú ju ikú lọ. Tẹ́ bá rí pé èèyàn dájú ju ikú lọ, ikú dájú o, ikú lóró. Tẹ́ bá rẹ́ lòmíì, ó dájú ju ikú lọ, dájú ju ikú lọ. Ní gbogbo ohun tí wọ́n gbọ́ nìyẹn pé ò lè fún tálíkà kó o ní, ò lè fún tálíkà kó o ní ìdàgbàsókè tàbí kó o ní ìtẹ̀síwájú. Ta ló sọ bẹ́ẹ̀? Ìwé mọ́ sọ pé tó bá fún aláìní o fún Ọlọ́run. Ìwé mọ́ sọ pé tó bá fún tálíkà o fún Ọlọ́run. Ọlọ́run yóò rántí rẹ, Ọlọ́run yóò sì dá sí ọ̀rọ̀ rẹ. Ó wà ní ìwé mọ́, tá àǹfààní bá wà fún wa máa kà á débẹ̀. Ẹ jẹ́ ká lé ìtọ́nà. Ó ní níwọ̀n ìgbà tí ẹ̀yin ti ṣe fún ọ̀kan nínú àwọn arákùnrin mi wọ̀nyí tí ó kéré jùlọ, ẹ̀yin ti ṣe fún mi. Ṣé lè yóò sí inú Báíbù wa ni àbí Bíbélì wo làwa ń kà níbi tá a wà? Ó ní ohun tó bá ti ṣe fún àwọn ọmọlẹ́yìn Jésù, Jésù ló ṣe fún. Ó ní ohun tó bá ti ṣe fún èyí tí ó bá ti kéré jùlọ nínú wa, Ọlọ́run ló ṣe fún. Wọ́n ṣe ń sọ wípé ohun tó ṣe fún ara rẹ, Ọlọ́run ló ṣe fún. Inú ìwé wo ni wọ́n ti kà yẹn? Inú ọ̀rọ̀ mímọ́ wo ni wọ́n ti gbọ́ yẹn? Torí gbogbo nǹkan tí a fún ọ, o ní pé a fún ọ, ara rẹ nìkan ló gbọ́dọ̀ parí sí o. Kò sí tó kàn ẹ́. O bámúbámú ló yóò mọ̀ bébí ọmọ ẹnìkan kan, ìwọ nìkan ló wà láyé, ìwọ nìkan náà ló dá lọ ayé. Ayé ò ṣe dágbé, ayé ò ṣe dágbé, ọ̀run gan ò ṣe dáwọ̀. Ayé ò ṣe dágbé, ọ̀run gan ò ṣe dáwọ̀. Jésù nípa ohun tó bá ti ṣe fún ọmọ ẹlẹ́yìn rẹ̀, èyí tó kéré jù pàápàá òun ló ṣe fóun, kábọ̀sì bá ṣe àwọn àlùfáà rẹ̀ èyí tó bá ga jù. Nígbà náà ni yóò sì wí fún àwọn ọwọ́ òsì pé ẹ lọ kúrò lọ́dọ̀ mi ẹ̀yin ẹni ègún sínú iná àìnípẹ̀kun tí a ti pèsè sílẹ̀ fún èṣù àti fún àwọn áńgẹ́lì rẹ̀. Àwọn kan ló máa ti ilé mansion wọnú iná o. Wọ́n á ti inú ọkọ̀ gidi, wọ́n á ti bẹ̀ wọnú iná gidi. Wọ́n á pèrè àwọn ọlọ́mọ ẹlẹ́yìn Jésù, wọ́n tiẹ̀ lè jálùfà, wọ́n lè ní ìjọ yàntúrú, wọ́n lè ní oríṣiríṣi nǹkan torí pé wọ́n ti lé ohun ti ayé yìí, torí pé wọ́n ti fi ohun ti ayé yìí ṣe àkọ́kọ́. Wọ́n ti febi pa Jésù, wọ́n ti já Jésù sí ìhòòhò. Nígbà tí òpin ohun gbogbo bá dé, tí ikú bá ṣí wọn lọ́wọ́ iṣẹ́, tàbí tí Jésù dé lẹ́ẹ̀kejì, wọ́n á gba inú ọkọ̀ bọ̀gìnìbọ̀gìnì wọn, wọ́n á gbabẹ̀ wọnú ọ̀run àpáàdì. Wọ́n á gba inú máńsọ̀nù wọn, wọ́n á gbabẹ̀ wọnú ọ̀run àpáàdì. Wọ́n á gba inú nǹkan tó ń kó jọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ayé yìí, ohun ayé yìí tí ó parun láìpẹ́ ọjọ́, wọ́n á gbabẹ̀ wọnú ọ̀run àpáàdì. Òpin ayé la wà, ọ̀pọ̀lọpọ̀ ní ẹ̀tàn ti gbé lọ. A ti fi ìjọba Ọlọ́run sílẹ̀, à ń lé ohun ti ara wa, à ń lé ohun ti ayé yìí. Ọ̀rọ̀ yìí ń kọ sí wa lónìí ká ní ìrònúpìwàdà, nítorí pé òpin ohun gbogbo kù sí dẹ̀dẹ̀. Òpin ohun gbogbo ṣe kí ni? Ó kù sí dẹ̀dẹ̀, ká ní ìrònúpìwàdà. Ó ní nítorí ebi pa mí ẹ̀yin kò sì fún mi ní oúnjẹ, òǹgbẹ gbẹ mí ẹ̀yin kò sì fún mi ní ohun mímu, mo jẹ́ àlejò ẹ̀yin kò gbà mí sílẹ̀, mo wà ní ìhòhò ẹ̀yin kò sì daṣọ bò mí, mo ṣàìsàn mo sì wà nínú túbú ẹ̀yin kò bẹ̀ mí wò. Nígbà náà ni àwọn pẹ̀lú yóò dáhùn wípé Olúwa, nígbà wo ni àwa rí tí ebi ń pa ọ́ tàbí tí òǹgbẹ gbẹ ọ́
tàbí tí ìwọ jẹ́ àlejò, tàbí tí ìwọ wà ní ìhòòhò, tàbí nínú àìsàn, tàbí nínú túbú tí àwa kò sì ṣe ìránṣẹ́ fún ọ. Nígbà náà ni yóò dá wọn lóhùn wípé lóòótọ́ ni mo wí fún yín, níwọ̀n bí ẹ̀yin kò ti ṣe fún ọ̀kan nínú àwọn tí ó kéré jù lọ wọ̀nyí, ẹ̀yin kò ṣe é fún mi. Kanu Báíbù rẹ̀, kanu Bíbélì yẹn wà ńbẹ̀, ká. Àwọn wọ̀nyí ni yóò sì kọjá lọ sínú ìyà àìnípẹ̀kun, ṣùgbọ́n àwọn olóòótọ́ sí ìyà àìnípẹ̀kun. Mo pa á láṣẹ fún gbogbo àwọn èèyàn tó ń gbọ́ mi lákòókò yìí àtàwọn tí ó gbọ́ mi lẹ́yìn eléyìí pé o ò ní bọ́ sínú ìyà àìnípẹ̀kun o. Ọlọ́run yóò fún ọ ní ìyà àìnípẹ̀kun ní tòótọ́. Gbọ́ mi sà, ohun tó bá ti ṣe fún ara Kristi lónìí, fún àwọn ọmọlẹ́yìn Jésù lónìí, ohun tó bá ṣe fún ọ, bóyá o jẹ́ àlùfáà àbójọ́ ọmọ ọ̀jọ́, ohun tó bá ti ṣe fún ọ ló ṣe fún Jésù. Ara ènìyàn láti ń ṣoore Ọlọ́run. Gbọ́ mi lẹ́ẹ̀kan sí, ara ènìyàn láti ń ṣoore Ọlọ́run. Bó o bá ti dájú, ara rẹ ló dájú sí. Bó o bá ti jẹ́ ìkà, ara rẹ ló ká lójú lọ. Ara rẹ ló ṣe òṣèlómìí. Kò sóhun tó gbé, àṣegbé ò sí, àṣepamọ́ ló wà. Ó ṣe pamọ́ ni ó kó èrè rẹ̀ o. Bọ́jọ́ bá ti tó, ó ṣe kí ni? Ó kó èrè rẹ̀. Wọ́n mọ̀ sọ pé jẹ́ kí wọ́n da àgbà papọ̀, àti èpò àti àlìkámà, jẹ́ kí wọ́n máa dàgbà papọ̀. Tí ọjọ́ ìkórè bá dé, a máa ya igi lára igi. Bẹ́ẹ̀ ni, a máa ya èso lára èso. A mọ èyí tí ó lọ sí ọwọ́ ọ̀tún, a mọ èyí tí ó lọ sí ọwọ́ òsì. A mọ èyí tí ó lọ sí ìyà àìnípẹ̀kun, a sì mọ èyí tí ó lọ sí ìyà àìnípẹ̀kun. Ẹ jẹ́ kí n fún wa ní ìtàn kan nínú Bíbélì kí ọ̀rọ̀ yìí kó fi yé wa dáadáa. Lórí ọ̀pọ̀ yìí lè máa wò wípé kí ni arákùnrin yìí ń sọ lónìí. Àbẹ́bí ń pa á ni, ebi ò pa mí o. Ó yẹ kó rí mi dáadáa, mi ìjẹni tẹ́bí ń pa o. Ìwé Lúùkù orí 18. Mo fẹ́ fún wa ní ìtàn kan bẹ́ẹ̀ kọ́rọ̀ yìí fi yé wa dáadáa. Mi ìsọ̀tàn yìí nígbà tá à ń ṣe èdè Gẹ̀ẹ́sì, yẹ kí n sọ fáwa tá a wà ní ìsìn ọwọ́ èdè Yorùbá yìí. Lúùkù orí 18, tá a bá ka ìtàn yẹn dáadáa, bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 19. Jésù sì wí fún un pé èyí ṣe tí ìwọ fi ń pè mí ní ẹni rere? Ẹni rere kan kò sí bí kò ṣe ẹnìkan, èyí ni Ọlọ́run. Ìwọ mọ òfin wọn nì. Yẹ kí n ka ẹsẹ̀ 20 yẹn fún ẹ. Ìjòyè kan sì béèrè lọ́wọ́ rẹ̀, kó o lè mọ bí títàn yẹn ti bẹ̀rẹ̀. Ìjòyè kan sì béèrè lọ́wọ́ rẹ̀ wípé olùkọ́ni rere, kí ni èmi ó ṣe tí èmi ó fi jogún ìyè àìnípẹ̀kun? Ǹjẹ́ ẹ rò wípé ìyè àìnípẹ̀kun tí Jésù ń sọ nípa rẹ̀ nínú ìwé mímọ́, ṣé ìyè àìnípẹ̀kun yẹn náà làwa náà gbà ní 2024? Ṣé ìyè àìnípẹ̀kun yẹn náà ló wà lára wa? Tóun náà la gbà lọ́wọ́ Jésù lónìí? Tí ò bá ti ń ṣe nǹkan kan náà, àní já sí ibì kan náà o. Ó gbọ́dọ̀ jẹ́ ìyè àìnípẹ̀kun tí Jésù ń fún yẹn. Ọlọ́run ò yí padà, Jésù ò yí padà. Ìwé mọ́ sọ pé Jésù Kristi ọ̀kan ni lánàá, lónìí àti títí ayérayé, kò yí padà. Ọlọ́run ò yí padà, ìwé mọ́ ò yí padà, ọ̀kan ni. Ẹ wo ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ nípa ìjòyè yìí. Ọlọ́rọ̀ ni, olówó ni, ó sì ní owó rẹ̀ nígbà tó wà lọ́dọ̀ọ́. Ó ní ọrọ̀ rẹ̀, ó tètè ní nígbà tó wà lọ́dọ̀ọ́. Ẹ gbọ́ ohun tí ìwé mọ́ sọ. Jésù wí fún un pé èyí ṣe tí ìwọ fi ń pè mí ní ẹni rere? Ẹnìkan kò sí bí kò ṣe ẹnìkan, yìí ni Ọlọ́run. Ìwọ mọ òfin wọn nì. Má ṣe ṣe panṣágà, má ṣe pànìyàn, má ṣe jalè, má ṣe jẹ́rìí èké. Èrè èké pọ̀ lónìí o. Òpin ayé la wà. Bọ̀wọ̀ fún bàbá òun ìyá rẹ̀. Ọ̀pọ̀ kò tiẹ̀ fẹ́ rí ní bàbá àti ìyá wọn látàn. Wọn ò fẹ́ mọ ohun tó ń jẹ́ bàbá àti ìyá, bóyá nínú ara àbí nínú ẹ̀mí, wọn ò fẹ́ mọ ohun tó ń jẹ́ bẹ́ẹ̀ o. Jésù ló sọ báyìí fún ìjòyè yìí. Ìjòyè yẹn dáhùn, ó sì wí pé gbogbo nǹkan wọ̀nyí ni èmi ti pamọ́ láti ìgbà èwe mi wá. Ṣé ẹ rí báyìí? Ó ń béèrè ohun tóun lè ṣe kóun rí ìyè. Torí ìyè àìnípẹ̀kun ó jẹ́ ìrìn àjò ẹ̀mí tí a gbọ́dọ̀ rìn pẹ̀lú Ọlọ́run. Ìrìn àjò ẹ̀mí ni. Ó ní gbogbo nǹkan wọ̀nyí ni èmi ti pamọ́ láti ìgbà èwe mi wá. Nígbà tí Jésù sì gbọ́ èyí, ó wí fún un pé ohun kan ni ó kù fún ọ síbẹ̀. Lọ ta ohun gbogbo tí o ní. Libilia katabayada. Lọ ta ohun gbogbo tó o ní, tí o lè gbọ́ yẹn. Ìwọ tó lọ́kọ̀ bọ̀gìnì tó fẹ́ tó 100, onílé bọ̀gìnì tó fẹ́ tó 100,
àrìránṣẹ́ Ọlọ́run, àlùfáà Ọlọ́run, ọmọlẹ́yìn Jésù, orúkọ rẹ̀ Jòhánù, Pétérù, Paul, gbogbo orúkọ tó dáadáa nínú Bíbélì náà nìwọ náà ń jẹ́. O ṣáà ń kọ ọ̀rọ̀ ayé yìí jọ. Ṣé o lè gbọ́ ohùn Olúwa báyìí? Ṣé o lè gbọ́ ohùn Olúwa? Pé tó bá jẹ́ wípé ìyà àìnípẹ̀kun ló jẹ ọ́ lógún, ṣé Jésù lè sọ fún ọ wípé lọ ta ohun gbogbo tó o ní kó o dáhùn? Ìwọ̀nba tó sọ fún ẹ gan kó o ṣe ò tí ì ṣe. Ìdá mẹ́wàá òun bá a dùn. Wọ́n ní kó o ṣàánú fáwọn tó jẹ́ ẹbí Kristi, oníkáwọn náà lọ wáṣẹ́ kọ́ lọ ṣiṣẹ́, pé kò sóúnjẹ fọ́lẹ̀. Ohun tí ìwọ náà sọ ni oníkébi máa pa àwọn ẹni tí ebi bá pa kó pa. Ìwọ náà ṣiṣẹ́ fowó ẹ, tí o mọ̀ pé o mọṣẹ́ ṣe, o lọ́pọlọ gan, o gbọ́n gan, o ṣiṣẹ́ fowó ẹ. Àwọn tó wà ní ìsà òkú náà ṣiṣẹ́, ṣùgbọ́n ṣiṣẹ́ fún ìsà òkú. Ṣebí tó ló wà láyé ló ṣe rò pé o ṣiṣẹ́ fowó ló ṣe rówó. O rí ààyè Ọlọ́run nínú wípé ó gbà fún ẹ ló ṣe rówó, wípé ó gbà fún ẹ ló ṣe rọ́lá, wípé ó gbà fún ẹ ló ṣe rọ́là. O rí ààyè Ọlọ́run ń bẹ̀ kó yọ fún ẹ. Òun ló ṣe ń wò wípé kó máa kó wọn jọ ni, kó máa kó wọn jọ. Mo rí notification kan recently, aláìnírònú àwọn ará Galatia kan lára àwọn òṣèlú wa, ó ń dá sí ohun tó wà ń lò. Ó ní wípé bí àwọn kan bá pàdánù election tó fẹ́ ṣe l'Amẹ́ríkà, òun á ta Tesla òun, ọkọ̀ bọ̀gìnìbọ̀gìnì, ọkọ̀ tí ò kí ń lo epo, òun á ta àwọn ọ̀rẹ́ tọ́jọ́ ní Tesla, wọ́n máa ta tẹ́lẹ̀ kò bá ti wí ní American presidency tó fẹ́ ṣe ní next month, tó fẹ́ ṣe lóṣù tó ń bọ̀. Ṣé ẹ rí pé àwọn aláìnírònú àwọn ará Galatia nìyẹn? Níbi tí ebi ti ń pa àwọn ènìyàn, ìwọ ń kó ọkọ̀ bọ̀gìnìbọ̀gìnì jọ. Tó bá yá wa bọ́ sínú ìjọ wa, káwa ló kọ́wọ́ mímọ́ sókè, ọwọ́ èṣù ló ń ká sókè. Ọlọ́run mọ̀ ẹ́ o. Wọ́n ló rò pé o mọ Ọlọ́run ṣe kí ni kò mọ̀ ẹ́. Lára àwọn tó darapọ̀ bá ìlú ìjẹ́ débi tí ìlú ìjẹ́ tó bàjẹ́ dé ní ẹ̀yẹ ìlú Nàìjíríà o. Ẹ gbọ́ ìtàn yẹn. Jésù ní wípé ta ohun gbogbo tí o ní kí o sì pín fún àwọn tálákà. Èlìbílí àkàtà. Jésù ò fàyè gbà kí o gbé ìgbé ayé ìmọ̀tara ẹni nìkan. Ìwà bí Ọlọ́run ò fàyè gbà kí o gbé ìgbé ayé ọmọtara ẹni nìkan. Ọlọ́run ti fún wa ní àpẹẹrẹ nípa wípé gbogbo ohun tí ó ṣe fún wa. Òjò á máa rọ̀ lérí àwọn èèyàn dáadáa àti àwọn èèyàn búburú. Òòrùn á máa ràn lórí àwọn èèyàn dáadáa àti àwọn èèyàn búburú. Gbogbo ohun tọ́lọ́run ṣe, bí Ọlọ́run bá ń gbowó ẹ̀mí, kò sẹ́ni tó máa rí isan. Gbogbo là ń mí sókè, là ń mí sílẹ̀, là ń mí dáadáa. Ọlọ́run má jẹ́ aṣàìsàn, gbogbo alálàáfíà, kò sẹ́ni tó sanwó àlàáfíà. Tó bá fi dáadáa ìjọba ni gbogbo èèyàn láti pa tán. Tó bá fi dáadáa ìjọba pé ká máa sanwó àlàáfíà tó ń bẹnu àgọ́ ara, gbogbo èèyàn ni ó ti kú tán o. Gbogbo èèyàn á ti kú tán. Wọ́n bá ní kó máa sanwó ẹ̀mí, gbogbo èèyàn á ti kú tán. Ọlọ́run fún gbogbo wa ní ohun gbogbo lọ́fẹ̀ẹ́, torí Ọlọ́run ò fẹ́ kí a mọ ìtara ẹni nìkan. Ìwà bí Ọlọ́run ò fàyè gbà kéèyàn dájú. Ìwà bí Ọlọ́run ò fàyè gbà kéèyàn mọ tara ẹni kan. Àánú ni ìbẹ̀rẹ̀ ìwà bí Ọlọ́run. Ìyọ́nú ni ìbẹ̀rẹ̀ ìwà bí Ọlọ́run. Ohun tí a ṣe ń pe Jésù ní orí ọ̀fẹ́, odindi èèyàn bí orí ọ̀fẹ́ nìyẹn. Ó wá pẹ̀lú orí ọ̀fẹ́, èyí ni òtítọ́ ọbẹ̀. Oore tá a ṣe fún ènìyàn lọ́fẹ̀ẹ́, láì ní nǹkan kan nínú, láì fi nǹkan kan kàn dì, láì mú ohun kankan láti fi bójúbójú kankan sí, orí ọ̀fẹ́ ni. Nítorí náà, tó bá jẹ́ ọmọ lẹ́yìn Jésù, tó bá ti dájú èṣù ló ń sìn. Tó bá ti jẹ́ ọmọ lẹ́yìn Jésù tó jẹ́ pé o mọ tara rẹ nìkan, èṣù ló ń sìn o. Jésù ò mọ̀ ẹ́, o lè máa lọ sí ìjọ, o lè jẹ́ ìjòyè bí a ṣe rí ìtàn ìjòyè yìí kà. Ìwọ náà lè jẹ́ àlùfáà kó ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìjọ tó ń tẹ̀lé ọ. Èṣù ló ń sìn tó o bá ti láàánú, tó o bá ti ní ìwà bí Ọlọ́run, tó o bá ti lè ṣe ohun tí Jésù sọ. Ẹ gbọ́ nǹkan tí Jésù sọ fún arákùnrin yìí. Ó ní lọ ta ohun gbogbo tí o ní kí o sì pín fún àwọn tálákà. Jésù rí olówó, ó sì rántí tálíkà. Abilia kataba. Jésù rí ọlọ́rọ̀, ó sì rántí tálíkà. Ó mọ̀ wípé ohun tó wà lọ́wọ́ rẹ,
o lè pín dọ́dọ̀ tálíkà tí ìyà ò sì ní jẹ, o lè pín dọ́dọ̀ tálíkà tí ìṣẹ́ ò sì ní ṣẹ́ ẹ. Ó mọ̀ wípé ohun tó wà lọ́wọ́ rẹ, ohun tá a gbà láàyè fún ọ láti kó jọ nípa oore ọ̀fẹ́ Ọlọ́run, nípa bí ayé ṣe rí wípé ìkà ò dọ́gba. Ó mọ̀ wípé àwọn kan wà láyìíká rẹ tó lè jàǹfààní rẹ tí o ò ṣàǹfààní fún. Ó sọ fún ìjòyè yìí wípé tó bá fẹ́ rí ìjọba Ọlọ́run o, tó bá fẹ́ rí ìyà nípẹ̀kun o, kò ń ṣe wípé ọ̀rọ̀ ẹnu nìkan, ó já mọ́ ohun tí o gbọ́dọ̀ fi ìwà wù, tó gbọ́dọ̀ ṣe nínú ìwà rẹ gẹ́gẹ́ bí ìwà Ọlọ́run. Lọ ta ohun gbogbo tó o ní kó o lọ fún tálíkà. Ó ní ohun kan tó kù ọ́ kù nìyẹn o. Ẹ wo nǹkan tí Jésù sọ fún olówó. Ẹ jọ̀ọ́ sà, kí lẹ rò pé Jésù ń sọ fún àwọn tó kó ọrọ̀ jọ, tó kó owó jọ láàrin wa lónìí gẹ́gẹ́ bí onígbàgbọ́? Kí ni Jésù sọ fún wọn? Jésù tí ò yí padà, kí ló ń sọ fún wọn? Ẹ ka ìwé mímọ́ láti inú ìwé ìhìnrere, ẹ kà á dé ìwé ìfihàn. Kí lẹ rò pé Jésù ń sọ fún wọn? Ẹ jẹ́ ń ka ìwé ẹsẹ̀ Bíbélì yìí tán ká tó lọ sí ibòmíì. Ó ní kí o sì pín fún àwọn tálákà, ìwọ ó sì ní ìṣúra ní ọ̀run. Ìwọ ló ń dá tálíkà lẹ́bi, Ọlọ́run ò dá tálíkà lẹ́bi. Ìwọ ló ń dá aláìní lẹ́bi, Ọlọ́run ò dá aláìní lẹ́bi. Torí Ọlọ́run gbogbo ènìyàn ni. Kò sí ẹni tí Ọlọ́run ò létò fún, tí ò ṣètò fún. Ara ètò tọ́lọ́run ṣe fún àwọn aláìní ni àwọn tó ní. Ọ̀rọ̀ Ọlọ́run ò yí ọ ni. Ara ètò tọ́lọ́run ṣe fún tálákà òun ni ọlọ́rọ̀. Ètò Ọlọ́run ni. Torí kò ń ṣe mímọ̀ ṣe ẹnikẹ́ni ni èèyàn ṣe lè kó ohun kó bá kó jọ ló ṣe kó jọ. Àgbà fún ẹni. Àwọn èèyàn máa ní pé bá a ṣe bẹ̀rù la bọ́ ọmọ, irọ́ ni, ó ń tàn wá ni. Bá a ṣe bẹ̀rù kọ́ la bọ́ ọmọ, ìyà tó jẹ́rú òun jọ mọ́. Ẹni tá a bí láàfin yàtọ̀ sí ẹni tá a bí lọ́jà lábẹ́ ibi tó ti ń tẹja. Ìrírí wọn yàtọ̀, àǹfààní wọn yàtọ̀, ohun tó lè ṣe síra wọn yàtọ̀. Ohun tí gbogbo wa ṣe fẹ́ràn, ohun tí Shakespeare kọ tí wọ́n fi ṣe eré orí ìtàgé fún wa ń gbà kan lórí ọ̀rọ̀ Romeo and Juliet. Rí pé ọmọ tálákà tó fẹ́ fẹ́ ọmọ olówó ní pé irọ́ ayé rẹ̀ ò lè yọ, èèyàn gbogbo wa ṣùgbọ́n ayé rẹ̀ ò lè yọ. Owó tá a ní yóò fàyè gba tálíkà. Àwọn ọmọ yẹn bá lọ para wọn sí òbí wọn lọ́rùn. Romeo and Juliet. Ìwọ tó bá mọ̀ nípa ìtàn yẹn lọ ka ministration. Nítorí wípé ètò Ọlọ́run fún aláìní ni ẹni tó ní. Ètò Ọlọ́run fún tálíkà ni ọlọ́rọ̀. Ìwọ tí a bá fún lórí ọ̀fẹ́ àti jẹ́ ọlọ́rọ̀, mọ̀ wípé ohun tá a fún ọ nítorí ẹlòmíì ni kì í ṣe torí ara rẹ. Àbùsí Ábúráhámù nítorí orílẹ̀-èdè tí ó ti ara Ábúráhámù jáde, nítorí gbogbo àwọn ènìyàn tí a padà gba Ọlọ́run gbọ́ nípasẹ̀ Ábúráhámù láti jẹ́ onígbàgbọ́ ká ba lè jẹ́ alábùkún fún. Jésù wá sáyé, ó gbé ìgbé ayé rẹ̀ fún gbogbo wa. Ìwọ wá ló gba Jésù gbọ́. Ọlọ́run fún ẹ lọ́pọlọ, ó fún ẹ láǹfààní, ó wá ń kó ọrọ̀ jọ, ó ní pé òun kó jọ fún ara rẹ̀, ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀. Ṣé ó wa ọkọ̀ méjì papọ̀, ó máa sun yàrá méjì papọ̀? Ó rí wípé iṣẹ́ òpè nìyẹn, iṣẹ́ aṣiwèrè nìyẹn. Gbogbo àwọn ọlọ́rọ̀ tó ń ṣe bẹ́ẹ̀ lónìí tọ́sẹ̀ pera wọn lónígbàgbọ́, wọ́n jẹ́ àwọn ènìyàn tí wọ́n á tinú ayé yìí, wọ́n á tinú ọkọ̀ bọ̀gìnì wọnú ọ̀rọ̀ àpáàdé, wọ́n á tinú rẹ̀ wọnú ìyà àìnípẹ̀kun, wọ́n á tinú ilé ńláńláńlá, ilé tí gbogbo rẹ̀ yóò parun nígbà tí òpin gbogbo bá dé, wọ́n á tinú rẹ̀ wọnú ọ̀rọ̀ àpáàdé. Bí ó ṣe rí nìyẹn, nítorí pé wọn ò láàánú bí Ọlọ́run ṣe láàánú, nítorí pé wọ́n jẹ́ kí Jésù wà lébi, wọ́n jẹ́ kí Jésù wà ní ìhòòhò. Wọ́n rí Jésù lójúkojú nípa àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, nípa àwọn tí ó ń jẹ́ orúkọ, tó ń fi orúkọ jẹ́ Jésù, tá à ń fi orúkọ Jésù pè. Wọ́n sì kọ̀ láti fún Jésù lóúnjẹ. Wọ́n kọ̀ láti bójútó Jésù nígbà tó wà láìsàn. Wọ́n kọ̀ láti bẹ Jésù wò nígbà tó wà ń túbú. Wọ́n kọ̀ láti fi aṣọ sí lọ́rùn nígbà tó wà ní ìhòòhò. Nítorí pé ohun tó bá ti ṣe fáwọn ọmọ lẹ́yìn Jésù ló ṣe fún Jésù. Tó bá dẹ́kọ̀ tó ò ṣe fáwọn ọmọ lẹ́yìn Jésù, ò ṣe fún Jésù. Nígbà tí wà àti Jésù bá wá pàdé lójúkojú nígbẹ̀yìn ọjọ́, nígbà tí ohun gbogbo bá wá sí òpin tàbí tí ikú bá ṣe ọ lọ́wọ́ iṣẹ́ láyé ń bí, a ní kó máa lọ sọ́wọ́ òsì o wípé ìkànnì ọ̀hún ò mọ̀ ẹ́ rí o.
ò bá jẹ́ àlùfáà kó ní orúkọ rẹ ni mo kọ́ gbogbo ìjọ tó tóbi tó báyìí, orúkọ rẹ ni mo kọ́ àwọn ọgọlọ́gọ̀ ènìyàn tí mò ń kó wọn jọ ọjọ́ ìsinmi, á ní ara rẹ ló ṣe gbogbo rẹ̀ fún, ò ṣe fún mi. Nítorí pé gbogbo àwọn tó ń kó jọ náà ebi ló fi ń pa wọ́n, gbogbo àwọn tó ń kó jọ bí ebi ṣe ń pa wọ́n, bá àìsàn ṣe ń ṣe wọ́n, bí wọ́n ṣe wà ní òótọ́ ọ̀rọ̀wọ́ lé san, bí ìyà ṣe ń jẹ wọ́n lọ, ìjọ ni wọ́n ń kọ́ ń tiẹ̀, ọkọ̀ ló ń rà ń tiẹ̀, ó ń fò lófurufú ń tiẹ̀ ni, ó ń ti orílẹ̀-èdè kan bọ́ sí orílẹ̀-èdè mìíràn. Gbogbo yóò mọ̀ wípé kò ní túmọ̀ kí òbí ní ọmọ tí ò létò fún, kò ní túmọ̀ kí àlùfáà ní ọmọ ìjọ tí ò létò fún. Bí o bá ní ọmọ lẹ́yìn rìn tó ń tẹ̀lé ẹ lẹ́yìn tí ò ṣètò nínú Ọlọ́run, nínú àǹfààní ohun tọ́lọ́run ṣètò tó sì pa láṣẹ fún wa tó létò fún nípa ìrìn àjò ọkàn wọn, bí ìrìn àjò ọkàn wọn ò ṣe ní parun láyé, bí ìrìn àjò ọkàn wọn yóò ṣe padà sínú ìyè àìnípẹ̀kun sọ́dọ̀ Jésù, sọ́dọ̀ Ọlọ́run, tí ò ṣe ní parun nínú ẹ̀ṣẹ̀ àti inú iṣẹ́ ara, tí ò bá ti létò fún wọn, tí ó jẹ́ kí àníyàn ayé yìí, tó jẹ́ kí ohun tí a jẹ, ohun tí a mu nínú ayé yìí, tó jẹ́ kí ó gbà wọ́n lọ́kàn, kó jẹ́ kí gbogbo wọn kí wọ́n sá tẹ̀lé owó nítorí ebi, nítorí wọ́n wà ní ìhòhò, nítorí wọ́n fẹ́ sanwó lé, wọ́n fẹ́ ṣùgbọ́n wọ́n fẹ́ ṣàwo nínú ayé, nínú ara, tí a sì fún ọ ní ọrọ̀, tí a fún ọ ní owó, tí a fún ọ ní ohun gbogbo ìṣúra, tó jẹ́ kí gbogbo wọn tẹ̀lé ohun tiwọn, nítorí pé wọ́n ṣàyírí wọn lọ́jọ́ Sunday, tó jẹ́ kí wọ́n lọ bẹ́ẹ̀ kán pa ọ̀rọ̀ Ọlọ́run tì. Torí ẹni tó bá pa ọ̀rọ̀ Ọlọ́run tí ò ní ṣe ìwà bí Ọlọ́run, kò ní tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run, tó jẹ́ kán pa ọ̀rọ̀ Ọlọ́run tó wá ló ń kó wọn jọ. Irú rẹ̀ ni gbogbo wa là ń kì ọ́, abáríra wa lórí social media, àánú àmà kì ọ́, olókìkí, gbogbo nǹkan ló ní. Pápá àwa tá a já àlùfáà lónìí, kò sí àlùfáà tó fẹ́ wọṣọ tí ò fẹ́ bẹ́gbẹ́ mu, kò sí àlùfáà tó fẹ́ pẹ̀rẹ̀ lálùfáà tí ò fẹ́ lọ́kọ̀, tí ò fẹ́ nílé gidi, tí ò fẹ́ máa fò káàkiri. Ìkọ́nà àwọn màmá wa nú ẹ̀mí wọ́n bá àwọn ọ̀dọ́ wípé gbogbo àwọn ọ̀dọ́ àlùfáà tó lókìkí yìí, gbogbo yín ṣe ń lọ sí London lójoojúmọ́, tí gbogbo yín á kọ àwọn olórin wa, ẹ máa kó wọn lọ sí London, ẹ wàá kó the same crowd náà lẹ́ ń kó ní London. Ṣọ́lọ́run ló rán ẹ lọ síbì kan náà. Ó dà pé iṣẹ́ tọ́lọ́run ṣe lákọ̀ọ́kọ́ tó kọ́kọ́ rán ẹnìkan lọ kò rí ṣe dáadáa, ló ti rẹ́ lòmíì, ló ti rẹ́ pé ẹ̀kọ́ ń tanra yín ni, ẹ̀kọ́ ń lọ sí iṣẹ́ tọ́lọ́run rán yín, kárí mi lẹ̀ ń ṣe káàkiri. Ó bẹ̀rẹ̀ sí ń bá gbogbo wa wí. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ nu wọn ò fẹ́ gbòòtọ́ ọ̀rọ̀. Mo mọ̀ wípé àwọn ọmọ ọjọ́ náà ọ̀pọ̀ nu wọn èké ló pọ̀ nu wọn ò fẹ́ òótọ́ ọ̀rọ̀ lóòótọ́. Bẹ́ẹ̀ ò bá fẹ́ òótọ́ ò ní kí àwọn tá a fò òótọ́ rán má sọ òótọ́. A gbọ́dọ̀ sọ ni. Ìtàn ìjòyè olówó àti ọlọ́rọ̀ yìí ó ní túmọ̀ fún wa ní àkókò yìí o. Tí a bá ní febi pa Jésù, tá a bá ní já Jésù sí ìhòhò, a gbọ́dọ̀ rántí àwọn aláìní láyìíká wa, a gbọ́dọ̀ rántí àwọn tálíkà láyìíká wa o. Pàápàá àwọn ará ìdílé Kristi, pàápàá àwọn tá a jọ ń dorúkọ Jésù, pàápàá àwa tá a jọ fi Jésù sẹ́nu, tá a pe Ọlọ́run ní bàbá, a gbọ́dọ̀ rántí ara wa. Ohun tá a bá fún ọ nítorí ẹnìkejì rẹ ni, ohun tó o bá ní nítorí aláìní ni o, kì í ṣe nítorí ìwọ nìkan. Mo fẹ́ kan tí Jésù sọ fún ó wí pé ohun kan ni ó kù fún ọ síbẹ̀, lọ ta ohun gbogbo tí o ní kí o sì pín fún àwọn tálákà, ìwọ ó sì ní ìṣúra ní ọ̀run. Ìwọ tó bá ti ń kó ohun tó ní jọ níbi ò lè ní ìṣúra lọ́run, bó ṣe rí nìyẹn. Ìwọ tó bá gbọ́ kàn ń kó gbogbo ẹ̀jọ́ ní, òkọ ẹni tí ebi ń pa, òkọ ẹni tí ò ní, òkọ ẹni tí ò níṣẹ́, òkọ àtẹni tí ò níṣẹ́, àtẹni tó ń ṣàìsàn, ẹ̀ṣẹ̀ tí ò rí lẹ́gbẹ́. Ẹ ṣe máa wò wípé àwọn aláìgbàgbọ́ ò ṣe fi taratara máa gba ìrere Jésù wa gbọ́n. Ẹ ṣe máa wò wípé kò máa sí ìyípadà gidi, kò lè sí, torí kò sí ìwà bí Ọlọ́run mọ́. Àwọn tó ń pariwo agbára ìgbàanì, àwọn tí máa dárúkọ àwọn èèyàn mímọ́ tó ti lọ. Ẹ lè rí agbára ìgbàanì torí kò sí ìwà ìgbàanì mọ́, kò sí ìwà mímọ́ ìgbàanì, kò sí yẹn mọ́. Tí ò bá ti sí, kò sí agbára ìgbàanì. Ó ní ìwọ ó sì ní ìṣúra ní ọ̀run. Ó túmọ̀ sí wípé by spiritual calculus nípa ká máa fi Bíbélì wí Bíbélì, ọ̀rọ̀ Ọlọ́run wí ọ̀rọ̀ Ọlọ́run. Ó túmọ̀ sí wípé tó o bá ti ń kó ohun ayé jọ, òun dínkù nínú ìṣúra tó yẹ kó o ní lọ́run. Nínú ìyè àìnípẹ̀kun tá à ń mú ẹ lọ yẹn, àwọn ìṣúra tó yẹ kó o ní níbẹ̀ òun dínkù tó bá ti ń kó ohun ayé jọ. Torí bó o ṣe ń kó o jọ yẹn, àwọn tó yẹ kó o fún aláìní àti tálíkà,
àwọn tó yẹ kó fi bọ̀wọ̀ fún òbí àti ìyá rẹ, àwọn tó yẹ kó fi ran ẹ̀gbọ́n àti àbúrò rẹ lọ́wọ́, àwọn tó yẹ kó fi ran àwọn ará àjọ rẹ lọ́wọ́, ò fi ràn wọ́n lọ́wọ́. Ara rẹ ló ń kó fún. Kò sí bó ṣe lè dàgbà láyé kó lọ 100 ọdún gan, ò lè rí ìran kẹrin, ò lè rí. Ó ṣe jù wá rí ìran kejì àtàbọ̀, ìran kẹta gan lè má rí. Kò sí bó ṣe rí kó wá kó gbogbo ẹjọ́ bíi pé báyé yìí bá ń lọ fún ẹgbẹgbẹ̀rún ọdún, kọ́rọ̀ rẹ máa lọ sí asán lórí asán ni. Ìwọ sì ní ìṣúra ní ọ̀run, sì wá kí o sì máa tọ̀ mí lẹ́yìn. Nígbà tí ó sì gbọ́ èyí, inú rẹ̀ bàjẹ́ gidigidi, nítorí ó ní ọrọ̀ púpọ̀. Ẹ máa gbọ́ tí Jésù sọ fún àwọn lọ́rọ̀ o. Ó lọ́rọ̀ púpọ̀, kò sì ń ṣoore. Ó lọ́rọ̀ púpọ̀, kò ń ṣàánú. Ó lọ́rọ̀ púpọ̀, ó ní mi kì í mọ tí mi ṣàgbèrè, mi ṣe panṣágà. Ṣùgbọ́n òun ṣoore, ò láàánú, ìkànnì ẹ. Ìwọ tó bá ti tàsé òfin kan, ti tàsé gbogbo òfin ni. Nítorí òfin tó la òfin kọjá, èyí ni òfin tó la òfin kọjá nínú Gálátíà orí 5. Ó ní pé kí a fẹ́ràn ara ọmọnìkejì wa gẹ́gẹ́ bí ara wa. Níwọ̀n ìgbà tá a bá ti fẹ́ràn Ọlọ́run gẹ́gẹ́ bí Ọlọ́run, a gbọ́dọ̀ fẹ́ràn ọmọnìkejì wa. Ẹ̀rí pa fẹ́ràn Ọlọ́run ni wípé a fẹ́ràn ọmọnìkejì wa. Ìfẹ́ ló borí òfin, ìfẹ́ ló kófin já. Ohun tí Jésù sọ rèé, ẹ máa gbọ́. Ó ní inú rẹ̀ bàjẹ́. Nígbà tí Jésù rí i pé inú rẹ̀ bàjẹ́ gidigidi, ó ní, ẹ gbọ́ sà, Jésù yìí ò yí padà o. Jésù náà là ń retí o, náà là ń gbogbo à ń padà bọ̀ lọ́ba o. Gbogbo àwa tá a káyé máyé àti tá a fẹ́ kó ayé lọ sọ́run, o kó nǹkan kan wá, ò ní kó lọ o. Jésù gan bó ṣe wá ló ṣe lọ. Ó wá ní ìhòòhò, ó padà ní ìhòòhò ni o. Ìwọ náà bó ṣe wá ní ìhòòhò náà ló padà ní ìhòòhò. Yóò ti ṣòro tó fún àwọn tí ó ní ọrọ̀ láti wọ ìjọba Ọlọ́run. Nítorí ó rọrùn fún ràkúnmí láti gba ojú abẹ́rẹ́ wọlé jù fún ọlọ́rọ̀ láti wọ ìjọba Ọlọ́run lọ. Àlùfáà ni mí, ọ̀pọ̀ nú àwọn àlùfáà pàápàá àwa tá a ìwà lọ́dọ̀ díẹ̀ ló jẹ́ pé eré ọ̀rọ̀ ni olúkálùkù ń sábà yìí. À ń wo bí a ṣe lè lé ọ̀rọ̀ ju ara wa lọ. Gbogbo rẹ̀ dàbí bí o ṣe lè kó ọmọ ọjọ́, bí o ṣe lè kó ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọjọ́, bó ṣe lè kó jọ láti ní ọrọ̀. Kì í ṣe wípé láti yí ayé wọn padà, kì í ṣe wípé láti fún ọ ní òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run, láti gbìyànjú kí ọkàn wọn kí ó yí padà sọ́lọ́run. Nítorí pé tí ò bá sí ìrònúpìwàdà gidi, kò sí bíbí ọmọ Ọlọ́run. Ẹni tí ò bá ní ìrònúpìwàdà, tó ronú tó pa ìwàdà, kò lè di ọmọ Ọlọ́run. Ọmọ Ọlọ́run tí ò bá sì ní ìrònúpìwàdà, ó ti fàyè gba Sátánì. Kí ni ẹ̀rí pé èèyàn ronúpìwàdà? Ó jẹ́ wípé bó o bá ti jalè níbì kan, wá lọ sọ níbi tó jalè pé mo jalè níbí, mo jí iye báyìí, nínú iye tí mo jí eléyìí ni mo lè dá padà, mi lè rí ìtókù mọ́, mo ti ná fún ohunkóhun, mo ti ná bí ọmọ onípa ṣágà yẹn, prodigal son, mo ti ná gbogbo rẹ̀ dànù. Wà lọ jẹ́wọ́. Àwọn kan lè ní wọ́n á ronúpìwàdà, wọn ò ní jẹ́wọ́. Wọ́n láwọn ronúpìwàdà, wọn ò ní jẹ́wọ́. Wọ́n láwọn ronúpìwàdà. Ẹ máa wá ìwà sán padà, ẹ ní rí. Ẹ máa wá ń tán ṣe tẹ́lẹ̀ tán gbọ́dọ̀ ṣe mọ́, ẹ̀yìn máa bá wọn di ẹ. O tí ronúpìwàdà, èṣù yìí ń gbénú ẹ. Wọ́n tó bá ronúpìwàdà lóòótọ́, tó gba Jésù lólúwa tó lùgbàlà, tàbí tó ti wà nínú ìjọba Ọlọ́run yìí, tó wà nínú ìjọba inú ẹbí Kristi yìí, tọ́rọ̀ Ọlọ́run bá bá ọ lálejò, tó mọ̀ kó kọ sí ọ lóòótọ́, tó ní ìrònúpìwàdà, ìwà rẹ gbọ́dọ̀ yí padà. A gbọ́dọ̀ bí ìwà Ọlọ́run nínú rẹ̀. Ó gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí ní wà bí Kristi. Wọ́n gbọ́dọ̀ rí ọkàn rí wípé ó ti yí padà o. Jésù ti dé bá ọ. Ìṣesí ẹ, ìsọ̀rọ̀ sí ẹ, ìhùwàsí ẹ, gbogbo ìṣe rẹ gbọ́dọ̀ ṣe kí ni, ó gbọ́dọ̀ tọ́ka sí Kristi. Ṣùgbọ́n lónìí irọ́ la bá ń bẹ o. Jésù ní yóò ṣòro fún àwọn ọlọ́rọ̀. Jésù ló sọ bẹ́ẹ̀, òun ló mú àwọ ìjọba ọ̀run, ò lè múra rẹ wọ́bẹ̀. Mo ti sọ pé ọ̀run ò ṣe dáwọ́, ayé gan ò ṣe dágbé. Òun náà lè á mú ẹ wọ ìjọba Ọlọ́run. Ó ní ó ṣòro fún àwọn ọlọ́rọ̀ láti wọ ìjọba Ọlọ́run. Ó ní ó máa rọrùn fún ràkúnmí, àbí kò sínú Bíbélì tí wọ́n ń kà. Ó rọrùn fún ràkúnmí láti gba ojú abẹ́rẹ́ wọlé jù fún ọlọ́rọ̀ láti wọ ìjọba Ọlọ́run lọ.
ọ̀rọ̀ yẹn gan ni a wá fi figagbága lónìí ní gbogbo wa là ń lé káàkiri. A dẹ̀ ń lé kì í ṣe láti fúnni, à ń lé kì í ṣe láti pọ́n Ọlọ́run lé, láti bọ̀ fọ́lọ́run, à ń lé nítorí ìmọ̀tara ẹni nìkan. Èyí ni ibi tí ò tọ́ ọbẹ̀ wà, nítorí ìmọ̀tara ẹni nìkan. Mo fẹ́ ka ìwé Isaiah 58 fún wa. Isaiah 58, ẹ jẹ́ ń ka lé fún wa ká lè gbàdúrà. Ọ̀pọ̀ ohun tá à ń ṣe lónìí kò ń ṣe fọ́lọ́run. Ẹ jẹ́ ká ní ìrònúpìwàdà. Ẹ ká kí ni? Ká ní ìrònúpìwàdà. Ọ̀pọ̀ aláwọn ń gbààwẹ̀, wọ́n á máa fìyà jẹra wọn, wọ́n láwọn wá agbára Ọlọ́run kiri. Agbára Ọlọ́run ò sọnù, inú ọ̀rọ̀ Ọlọ́run lágbára Ọlọ́run wà. Ọ̀rọ̀ Ọlọ́run tó bá lè tẹ̀lé, ò lè lo agbára rẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run tó bá gbọ́, tó gbà, tó sì gbàgbọ́, tó wá tẹ̀lé, òun lá fi agbára Ọlọ́run hàn ẹ́, òun lá fògo Ọlọ́run hàn ẹ́. Ọ̀pọ̀ lónìí tó tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run, agbára èṣù náà ń lò, ló ń wá kiri. Agbára ẹ̀mí àìmọ́ ni, òun la ṣe ń pè ẹ̀mí mímọ́ ní ẹ̀mí mímọ́, mímọ́ lọ́lọ́run. Ìwé mímọ́ sọ pé gbogbo ẹni tó ń gbé ohun èlò Olúwa gbọ́dọ̀ wà ní mímọ́, gbọ́dọ̀ jẹ́ mímọ́. Bó o bá mọ Ọlọ́run ní tòótọ́, ìwà mímọ́ ló gbọ́dọ̀ jẹ́ àwòkọ́ṣe fún ọ. Ìwà mímọ́ kò túmọ̀ sí wípé ò ṣerun, ò wọṣọ, irọ́, aṣọkùnrin aṣọ, irọ́. Ó jẹ́ àtúnbí láti inú ìwà, láti inú ọkàn rẹ wá ni ìwà mímọ́ ti bẹ̀rẹ̀. Wípé o jẹ́ ẹni tó wà ní ìrẹ̀lẹ̀ ọkàn, tó ń tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run. Pé o jẹ́ ẹni tó wà ní ìtẹríba sí ọ̀rọ̀ Ọlọ́run. Pé o jẹ́ ẹni tí ń ṣoore, tí ń káàánú àwọn ènìyàn, tí ń káàánú gbogbo ènìyàn. O jẹ́ ẹni tí kò fẹ́ múnú Ọlọ́run bínú. O jẹ́ ẹni tí gbogbo ènìyàn yóò rí, yóò sọ wípé bó tilẹ̀ jẹ́ pé a rí Jésù, ṣùgbọ́n a rí ẹ. Jésù ń bẹ lára rẹ nítòótọ́. Ìyẹn ni ìwà mímọ́. Ẹ jẹ́ ká ìwé Isaiah 58. Isaiah 58. Ó ní pé ké rárá, má ṣe dá sí, gbé ohùn rẹ sókè bí ìpè, kí o sì fi àìṣedéédé àwọn ènìyàn mi hàn wọ́n. Ohun tí Ọlọ́run ń ṣe lónìí nìyẹn pẹ̀lú wa. Kí o sì fi ẹ̀ṣẹ̀ àwọn ará ilé Jákọ́bù hàn wọ́n. Ṣùgbọ́n wọ́n ń wá mi lójoojúmọ́. Ọ̀pọ̀ nu wa, tó bá tún di aago 6 àárọ̀ ọ̀la á tún bẹ̀rẹ̀. Tó bá tún di aago 6 àbágo 5 á tún bẹ̀rẹ̀, à ń wá Ọlọ́run lójoojúmọ́. Bó o bá ṣe lórí fóònù wa, ṣe lórí nínú yàrá rẹ wa, ṣáà ṣe bákànbàkàn, ó ṣáà ń wá Ọlọ́run. Gbọ́ Ọlọ́run tó wá, ọ̀rọ̀ ò ní wọ́ Ọlọ́run lásán. Torí ìwọ tó oníwàkuwà, tó kún fún ẹ̀tàn àti èké, tó kún fún panṣágà àti àgbèrè, tó kún fún ìkà àti ọ̀dájú, tó lóun wá Ọlọ́run, ara rẹ lòun wá o. Ọlọ́run ò mọ̀ ẹ́ o. Gbọ́ ohun tí ìwé mọ́ sọ. Ẹlòmíì á tún fàwẹ̀lé, ọ̀rọ̀ àwẹ̀ la fẹ́ sọ yìí o, á fàwẹ̀lé. Ìwé mọ́ sọ wípé a tọ́ Jésù láti wọnú aginjù lọ nípasẹ̀ ẹ̀mí mímọ́ láti gbààwẹ̀. Wà á kàn dìde wa ló ń gbààwẹ̀, ẹ mọ̀ ò bá ẹ sọ láti gbà wa ló ń gbà, wa máa fi àjẹrà wa máa wọ́ lọ. Ìwọ kan náà tó ń gbààwẹ̀ náà ló ń febi pààyàn. Ìwọ kan náà tó ń gbààwẹ̀ ló lè sanwó fáwọn tó ń ṣiṣẹ́ lábẹ́ ẹ. Ìwọ kan náà tó ń gbààwẹ̀ ló ń bínú sí gbogbo ènìyàn. Ìwọ kan náà tó ń gbààwẹ̀ ló á máa ṣépè. Wà á máa kọrin Ọlọ́run, wa tún forin ayé sẹ́nu. Ìwọ tó ń porúkọ Jésù náà ló máa tún máa sọ ìdàkejì rẹ̀ ní tó ń túmọ̀ sí panṣágà àti àgbèrè. Ìwọ kan náà ó dẹ̀ wà nínú àwẹ̀, ó fẹ́ ṣe tọ́lọ́run àti tèṣù papọ̀. Tèṣù ló ń ṣe, àmúlùmọ́là tèṣù ló ń ṣe. Ó ní ṣùgbọ́n wọn a máa wá mi lójoojúmọ́, wọ́n sì ní inú dídùn láti mọ ọ̀nà mi, bí orílẹ̀-èdè tí ó ń ṣe òdodo, tí kò sì fi ìlànà Ọlọ́run wọn sílẹ̀. Wọ́n ń béèrè ìlànà òdodo wọn ní lọ́wọ́ mi, wọn a máa ṣe inú dídùn àti súnmọ́ Ọlọ́run. Máa gbọ́ ẹsẹ̀ 3 o. Ó ní nítorí kí ni àwa ṣe ń gbàwẹ̀, nítorí kí ni àwa ṣe ń gbàwẹ̀ tí ìwọ kò sì rí i. Nígbà tó ń wọ́ Ọlọ́run lójoojúmọ́, wá ń wò wípé à ń gbàwẹ̀, Ọlọ́run gbàdúrà, à ń lọ orí òkè sí orí òkè, Ọlọ́run gbàdúrà. Kí ló tá à ń gbàwẹ̀ tó rí i? Ara rẹ ló ń gbà fún, jẹ̀bi ṣe kárí mi làwẹ̀ tó ń gbà. Ohun tí ìgbàgbọ́ yẹ kó ṣe kì í ṣàwẹ̀ láṣẹ. Kò bá gbàwẹ̀ láti èní di ọdún tó ń bọ̀, ìjọ́ tó bá ti ní ìgbàgbọ́ làdúrà rẹ gbà o. Ìjọ́ tó bá ti ní ìgbàgbọ́ ni ọ̀rọ̀ Ọlọ́run á ṣe kí ni ládi ohun tí o máa rí lójúkojú gẹ́gẹ́ bí ẹ̀rí o.
ìgbà mìíràn àwẹ̀ ló máa sún ọ dédi ìgbàgbọ́, ṣùgbọ́n ohun tí ìgbàgbọ́ lè ṣe kì í ṣe àwẹ̀ láṣẹ o. Wọ́n ní pé kí ló tí àwa ń gbà àwẹ̀ tí ìwọ kò sì rí, nítorí kí ni àwa jẹ ọkàn wa níyà tí ìwọ kò sì ní ìmọ̀. Kíyèsí, ní ọjọ́ àwẹ̀ yín ẹ̀yin ṣe afẹ́, ẹ sì ń fi agbára múni ṣe gbogbo iṣẹ́ yín. Ṣé ń gbọ́? Ọjọ́ àwẹ̀ yẹn nìyẹn o. Kíyèsí, ẹ̀yin gbàwẹ̀ fún ìjà àti aáwọ̀ àti lílù nípa ìkúùkù ìwà búburú. Ẹ má ṣe gbàwẹ̀ bíi ti ọjọ́ yìí kí a lè gbọ́ ohùn yín ní òkè. Ẹ máa gbọ́ o. Àwẹ̀ irú èyí ni mo yàn bí ọjọ́ tí ènìyàn ń jẹ ọkàn rẹ̀ ní ìyà. Irú àwẹ̀ tí mo yàn kọ́ yẹn o. Ṣé láti tẹ orí rẹ̀ ba bíi koríko odò àti láti tẹ aṣọ ọ̀fọ̀ àti eérú lábẹ́ rẹ̀? Ìwọ ó á pe èyí ní àwẹ̀ àti ọjọ́ ìtẹ́wọ́gbà fún Olúwa. Ẹ máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run yẹn o. Ẹsẹ̀ 6. Àwẹ̀ tí mo ti yàn kọ́ èyí láti tú ọ̀já ìṣòdodo. Àwẹ̀ tọ́lọ́run yàn fún wa nìyẹn, kì í ṣe tó ń fi ìyà jẹra ẹ̀. Láti tú ẹrù wúwo, kì í ṣe pé ìwọ gangan ló máa di ẹrù wúwo lé ẹlòmíì lórí o. Àti láti jẹ́ kí anilára lọ àwọn tó ní ìnira láyìíká rẹ, kò tù wọ́n lára, kò jẹ́ kí ìnilára ayé wọn kó kúrò. Lọ́fẹ̀ẹ́ àti láti já gbogbo àjàgà, kí wọ́n já àjàgà tó ń bẹ lọ́rùn rẹ àti lọ́rùn ẹlòmíì. Àwẹ̀ tó yàn fún wa nìyẹn. Ẹ máa gbọ́ ẹsẹ̀ 7 àti ẹsẹ̀ 8, ibi tí mò ń lọ nìyẹn. Kì á ṣe láti fi oúnjẹ rẹ fún àwọn tí ebi ń pa. Ṣé wàá rí bẹ́ẹ̀? Ebi á máa pa wọ́n, ṣùgbọ́n o kò bí ara sí, kò kàn ẹ́, o dẹ̀ ló ń gbà àwẹ̀, àwẹ̀ káwẹ̀ ló ń gbà ọ́. Kì í ṣe Ọlọ́run ló ń gbà yẹn fún ara rẹ ni. Àti kí ìwọ kí ó mú àwọn òtòṣì tí a tì sóde wá sí ilé rẹ. Nígbà tí ìwọ bá rí arìnhò, ẹni tó ń rìn hò tó bá rí, àwẹ̀ tó yàn fún wa nìyẹn o. Kí ìwọ kí ó bò ó, kí ìwọ kí ó má sì fi ara rẹ pamọ́ kúrò lọ́dọ̀ ẹran ara tìrẹ. Kó má fara rẹ pamọ́ o. Nítorí pé ohun tó ò lè ṣe nílé ò lè ṣe lóde. Bó bá ṣe lóde, aṣiwèrè ni ẹ́. Ìfẹ́ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ láti ilé. Ìṣerere gbọ́dọ̀ bẹ̀rẹ̀ láti ilé. Àwọn tó mọ̀, tó rí dájú wípé àwọn tìrẹ ni, àwọn ẹbí rẹ ni, àwọn ará Kristi rẹ ni, tó ṣoore fún wọn, tó káàánú wọn, tó jẹ́ kébi máa pa wọ́n, kán wà láìní, kán wà ní ipò aláìní àti tálíkà, tó sì fi wọ́n lẹ̀ bẹ́ẹ̀, tó sì mọ̀ wípé a ti ràn ọ́ lọ́wọ́ dé ipò tó lè ràn wọ́n lọ́wọ́. Ó mọ̀ pé a ti fi fún ọ dé ipò tó lè fi fún àwọn ẹlòmíì, ṣùgbọ́n tí ò kọbi ara sí, tó kẹ̀yìn sí wọn. Irú wọ bẹ́ẹ̀ kò sí iye àwẹ̀ tó lè gbà, kò sì tẹ́wọ́ gbà. Kò sí iye ẹbọ tó lè rú fọ́lọ́run, kò sì tẹ́wọ́ gbà ọ. Irú wọ bẹ́ẹ̀ Ọlọ́run rí ọ bí aṣiwèrè. Irú wọ bẹ́ẹ̀ Ọlọ́run rí ọ gẹ́gẹ́ bí ìkà àti àwọn tí kò dá Jésù mọ̀, àwọn tí ó lọ sínú ìyà àìnípẹ̀kun. Irú wọ ẹni bẹ́ẹ̀ Ọlọ́run ò ní ṣe wá ní irú èèyàn bẹ́ẹ̀ o. Ó ṣàmì dáadáa, mo ní Ọlọ́run ò ní ṣe wá ní èèyàn bẹ́ẹ̀. Nígbà náà ni ìmọ́lẹ̀ rẹ yóò bẹ́ jáde bí òwúrọ̀, ìlera rẹ yóò sọ jáde kánkán, òdodo rẹ yóò sì lọ ṣáájú rẹ. Ògo Olúwa yóò ṣe kí ni? Yóò kó ọ jọ. Ṣé o gbọ́ mi bẹ́ẹ̀? Ògo Olúwa yóò kó ọ jọ. Ìtọ́jú ògo Olúwa kì í ṣe owó. Ọ̀pọ̀lọpọ̀ ò mọ ògo Olúwa. Wọ́n rò bóyá ọkọ̀ bọ̀gìnì, ilé bọ̀gìnì lògo Olúwa. Wọ́n rò bóyá aṣọ bọ̀gìnì lògo Olúwa. Kò sí ohun tayé àbò ohun tara ta lè fi wé ohun ti ọ̀run. Jẹ́ kí n sọ lẹ́ẹ̀kan sí. Kò sí ohun tayé tàbí ohun ti ara tí a lè fi wé ohun ti ọ̀run. Ògo Olúwa la lè fi wé ògo Olúwa o. Ẹni tó ń gbé ògo Olúwa rìn ní ẹni tí Ọlọ́run wà nípa tirẹ̀, ẹni tí Ọlọ́run, inú Ọlọ́run ń dùn sí gangan. Àwọn lẹni tó ń gbé ògo Olúwa rìn. Kì í ṣe àwọn tí wọ́n ti lé ayé ìwọnú iná o. Kì í ṣe àwọn tí wọ́n ń fi ayé ìkó ọrọ̀ jọ, tí wọ́n ń fi ayé ìkó wọn ayé jọ, tí wọ́n tọ́jú ìṣúra wọn sọ́run. Sọ pé ayé yìí ni ìṣúra wọn wà, kì í ṣe irú àwọn ẹni bẹ́ẹ̀ o. Kò sógo Olúwa lára àwọn ẹni bẹ́ẹ̀ o. Ohun ayé yìí ló wà lára wọn. Tó bá ṣe dáadáa, tó láṣeyọrí, tó kó ohun ayé yìí jọ, kì í ṣe kó burú.
ohun tá à ń sọ ni pé ṣé o láàánú pẹ̀lú ẹ̀. Ohun tá à ń sọ ni wípé tí òun ṣe ń tọrọ Ọlọ́run ṣe pẹ̀lú ẹ̀. Torí tó bá tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run lóòótọ́, ohun ayé yóò ní jọ lójú. Wàá mọ̀ wípé kò sí bí a ṣe lè fún ọ lórí ọ̀fẹ́ àti kó ohun ayé yìí jọ kò lè jẹ́ fún ara rẹ. Òun kó jọ láti ṣe àwọn ẹlòmíì lóore, láti ṣe aláìní lóore, láti ṣe tálákà lóore, láti ṣoore fún àwọn tí ò ní ẹ́fà ní àǹfààní rẹ̀. Ohun tá a ṣe fún ọ nìyẹn. A bù sí ọ kó lè bù sí fẹ́lòmíì. Ohun tá a ṣe bù sí ọ nìyẹn. Tí ò bá ti mọ̀ bẹ́ẹ̀, ò yẹ fún ìjọba Ọlọ́run ni. Tí ò bá ti mọ̀ bẹ́ẹ̀, ò yẹ fún ìjọba Ọlọ́run. Ẹ jẹ́ kí n wí fún wa léléyìí ká tó gbàdúrà torí àkókò wa. Nínú ìjọba yìí tá a bá sọ nípa ìṣerere, àṣírí ìṣerere ó wà nínú ìfifúnni o. Ẹ gbọ́ mi dáadáa sà. Àṣírí ìṣerere ó wà nínú kíni? Ìfifúnni. Tí a bá ka ìwé Luke orí 6, àṣírí ìwọ tó bá fẹ́ ṣerere, ó máa gbà láti jẹ́ ẹni tó ń ṣe oore, tó ń fi fúnni. Ó máa fi fún Ọlọ́run, ó sì máa fi fún ènìyàn. Nítorí pé ara ènìyàn láti ń ṣoore fún Ọlọ́run. Ó máa fi fún Ọlọ́run nípa fífi fún àwọn tó jẹ́ ti Ọlọ́run. Bẹ̀rẹ̀ láti àwọn ìránṣẹ́ Ọlọ́run dé àdọ̀ àwọn ìdílé onígbàgbọ́, àwọn ẹbí onígbàgbọ́, àwọn tí à ń pe orúkọ Jésù mọ́, àwọn ará àjọ rẹ, àwọn tó mọ̀ wípé onígbàgbọ́ ni gbogbo yín papọ̀. Ó mọ̀ pé ìyàwó àti àwọn ọmọ rẹ náà onígbàgbọ́ ni wọ́n. Bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe fi yé wa, wọ́n jẹ́ aláìní tí o gbọ́dọ̀ ṣe fún, tí a pa á láṣẹ fún ọ láti ṣe fún. Wọ́n tó bá dájú sílé, tó dájú sọ́mọ, tó dájú sáyà, tó wá lóun ṣe dáadáa nínú ìjọ, aṣiwèrè ni ọ́. Aṣiwèrè ni ọ́. Ohun tí Bible sọ ni èmi kọ́ mo sọ, Bíbélì ló sọ bẹ́ẹ̀ o. Luke orí 6. Jẹ́ kí n ka eléyìí fún wa sí kó yé wa. Torí pé ọlọ́rọ̀ tó bá ń kó ọrọ̀ jọ ò gbọ́ Ọlọ́run gbọ́, kò gbẹ́kẹ̀lé Ọlọ́run. Ohun tí ẹ̀rí àti àpẹẹrẹ wà fún nìyẹn. Tó bá ti ń kó ohun ayé yìí jọ, tó máa fi fúnni, tó máa ṣe rere, tó rántí àwọn tẹ́bi ń pa, tó rántí àwọn tó wà ní ìhòòhò, tó máa ṣe ohun tí Jésù ní kí o ṣe. O gbẹ́kẹ̀ rẹ lé Ọlọ́run. O gbára lé Ọlọ́run. O tẹ̀lé Ọlọ́run. O gbà Ọlọ́run gbọ́ díjú. O gbà Ọlọ́run o gbà gbọ́ délẹ̀. Orí ahọ́n ni ìgbàgbọ́ rẹ wà. Jésù sì mọ̀. Ó mọ̀ ohun tó lè pín fún ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n nìkan dá kójọ. Tẹ́bí ẹbí ìrandéran rẹ ò lè jẹ́ tán. O sì pera rẹ lónígbàgbọ́. O ṣe onígbàgbọ́ onígbàgbé ni ẹ́. Ìwọ ni a mọ̀ lára àwọn aṣiwèrè tá a kọ nípa rẹ̀ nínú Bíbélì. Ó wà lára wọn. Bẹ́ẹ̀ ni ayé yìí ló ń kó ìṣúra jọ sí. Ó mọ̀ pé aṣiwèrè nìyẹn. O tọ́jú ìṣúra rẹ sí ọ̀run níbi tí olè àti ọlọ́ṣà àti koríko àti ìkòkò àti ohun tó ń jẹ ìṣúra ò lè débẹ̀. Ayé yìí ló ń tọ́jú rẹ̀ sí. Gbogbo rẹ̀ a sì kà á wípé ayé yìí yóò parẹ́. Gbogbo tó wà ní ayé yìí ló ń lọ yóò sì parẹ́. Ó dà pé o gbàgbọ́ mọ́ pé yóò parẹ́. O gbàgbọ́ mọ́ o. Jẹ́ ń ka ìwé Lúùkù orí 6 yẹn fún wa. Ẹsẹ̀ 33 to 38. Sáré kà á fún wa ká tó gbàdúrà torí àkókò. Bí ẹ̀yin sì ṣoore fún àwọn tí ó ṣoore fún yín, ọpẹ́ kí ni ẹ̀yin ní? Àwọn ẹlẹ́ṣẹ̀ pẹ̀lú ń ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́. Bí ẹ̀yin sì wí wọn ní nǹkan lọ́wọ́ ẹni tí ẹ̀yin ó retí àti rí gbà padà, ọpẹ́ kí ni ẹ̀yin ní? Àwọn ẹlẹ́ṣẹ̀ pẹ̀lú ń wí ẹlẹ́ṣẹ̀ kí wọn kí ó lè gbà ìwọ̀n bẹ́ẹ̀ padà. Lóòótọ́ a mọ̀ wípé àwọn aláìmoore ẹ̀dá wà nínú ìjọ. Wọ́n wà káàkiri gbogbo ibi náà wà. Wọ́n wà ní ẹbí, wọ́n wà níbi gbogbo. Àwọn tẹ́ ẹ máa ṣoore fún ẹ̀ ní gbọ́ lẹ́nu wọn rí pé ẹ ṣoore fún wọn rí. Àwọn tẹ́ ẹ máa ṣoore fún ẹ fẹ́ lè kábàámọ̀. Ṣùgbọ́n ẹ fi aláìmoore lẹ̀ kó jẹ́ aláìmoore. Wí mọ́ sọ pé jẹ́ kí olódodo jẹ́ olódodo síbẹ̀. Jẹ́ kí olóòótọ́ jẹ́ olódodo síbẹ̀. Jẹ́ kí ìkà kó jẹ́ ìkà síbẹ̀. Ọjọ́ ìkórè ń bọ̀. Ọjọ́ ń bọ̀ tí olúkúlùkù yóò gba èrè iṣẹ́ ọwọ́ rẹ̀. Má jẹ́ kí aláìmoore ó sọ ẹ́ dìkà.
má jẹ́ kí àwọn tí wọ́n ní jẹ́ kí orí rẹ̀ hàn lára wọn àbí láyé wọn, má jẹ́ wọ́n sọ ẹ́ dìkà. Má jẹ́ torí ó ní tí a bá díjú kí àwọn ìkà ó kọjá, àwọn olórí náà wá yẹ kí náà kọjá. Bó ṣe rí nìyẹn. Òun ni Bíbélì náà sọ níbí o. Torí àwọn kan dẹ̀ wà tó ò bá ti ní rí gbà lọ́wọ́ ẹ̀ ò ní ṣe eré fún àwọn ọ̀rẹ́ kan wà bẹ́ẹ̀ o. Ó máa kọ́kọ́ bí ẹni 2 million kó tó lè fún ẹ 2 million. Wọ́n á bí ẹni 100,000 kó tó lè fún ẹ 200,000. Do me I do you làwọn ọ̀rẹ́, àwọn yẹn ò ń ṣọ̀rẹ́. Àwọn ò ń ṣọ̀rẹ́. Ìfẹ́ òdenu. Tó bá ti ń ṣe fún ni, òun fún yàn ní ìrètí àti rí gbà. Ìyẹn kò ní èrè kankan mọ́. Ohun tí Bíbélì sọ nìyẹn, ohun tí Jésù sọ nìyẹn, ò ní èrè kankan mọ́. Tó bá fẹ́ fún yàn, tó bá ní fún yàn, dira rẹ mú. Ṣùgbọ́n verse 35, kí ẹ̀yin kí ó fẹ́ àwọn ọ̀tá yín, kí ẹ̀yin kí ó sì ṣoore, kí ẹ̀yin kí ó sì wíni, kí ẹ̀yin kí ó má ṣe retí àti rí nǹkan gbà padà. Èrè yín yóò sì pọ̀, àwọn ọmọ ọ̀gá ògo ni ẹ ó sì jẹ́, nítorí tí ó ṣeun fún aláìmoore àti fún ẹni búburú. Ǹjẹ́ kí ẹ̀yin kí ó ní àánú. Ń tà ń sọ nìyẹn. Jésù ní mò ń béèrè àánú. Ibi tí mo ti bẹ̀rẹ̀ Mátíù orí 12, mò ń béèrè àánú. Jẹ́ kí ẹ̀yin kí ó ní àánú gẹ́gẹ́ bí bàbá yín sì ti ní àánú. Ẹ má ṣe dáni ní ẹjọ́. Torí ọ̀pọ̀lọpọ̀ tó bá ti lọ́rọ̀, tó bá ti lówó báyìí, ẹni tí ò bá ti lówó tó ti lọ́rọ̀ kò mọ̀ ṣe náà ni. Ọ̀lẹ ni, kò mọṣẹ́ ṣe, kò mọ gbá ṣe. Onídàájọ́ tó tò sí. Ó káre ìwọ tó mọṣẹ́ ṣe, tó lówó, iṣẹ́ rẹ ló fún ẹ lówó, ọrọ̀ rẹ ló fún ọ lówó. Gẹ́gẹ́ bí ẹni tó ti pẹ́ díẹ̀ láyé, mo lè sọ gbangba wípé àwọn tí ọrọ̀ wọn mọ́ pọ̀ bẹ́ẹ̀ ni. Kì í ṣe wọ́n ṣògùn owó. Kò dìgbà tó bá ṣègùn owó. Àwọn alọ́nilọ́wọ́ gbà ló pọ̀ jù láyé yìí. Àwọn alọ́nilọ́wọ́ gbà. A gbé ohun tó yẹ fún Pétérù, a gbé fún ti Pọ́ọ̀lù, a gbé ohun tó yẹ fún Pọ́ọ̀lù, gbé fún ti Pétérù. Àwọn ẹlẹ́tàn, àwọn tí ń yanni jẹ ló pọ̀ jù. Wọ́n lè ní ilé iṣẹ́ ńláńlá, wọ́n lè jọ̀gá, wọ́n lè jẹ́ àlùfáà, wọ́n lè jẹ́ ọlọ́rọ̀ àti olówó láàrin wa nínú ìjọ Ọlọ́run, láàrin ẹbí Kristi, láàrin wa. Kò sọ wípé ọwọ́ ọmọ mọ̀, kò sọ pé mọ̀. Má wẹ̀ kó para rẹ wípé iṣẹ́ rẹ ò tó, ìwọ ló mọ̀ ó, jẹ́ gbọ́ Ọlọ́run gbọ́. Ẹ má ṣe dáni ní ẹjọ́, a kì yóò sì dá yín ní ẹjọ́. Ẹ má ṣe dáni ní ẹ̀bi, a kì yóò sì dá yín ní ẹ̀bi. Ẹ dáríjì, a ó sì dáríjì yín. Ẹ fi fúnni, 38 ibẹ̀ mò ń lọ. Ẹ fi fúnni, a ó sì fi fún yín. Òṣùwọ̀n dáradára, àkìmọ́lẹ̀ àti àmì pọ̀, àkúnwọ́sílẹ̀ ni a ó wọ̀n sí àyà yín. Nítorí òṣùwọ̀n náà tí ẹ̀yin fi wọ̀n, òun ni a ó padà fi wọ̀n fún yín. Ó túmọ̀ sí pé ìṣúra tó bá ń bẹ lọ́run fún ẹ, èyí ìṣúra tó bá ń fún ni, tó bá wí ni, ohun tó bá fi fún ẹlòmíì náà lọ́run á tọ́jú fún ẹ. Bóyá o fún Ọlọ́run nínú ìjọ, àbò fún àwọn àlùfáà, àbò fún àwọn ọmọ ẹlẹ́yìn Kristi tí ebi ń pa, tó ń ṣàìsàn, tó wà ní ìhòòhò tí wọn ò nílé, tó jẹ́ tálákà, tó jẹ́ aláìní, àbò fi fún wọn. Àbí o wá tiẹ̀ wò wípé o ti ṣe dáadáa fún àwọn ará Kristi, àwọn ìdílé ìgbàgbọ́, àwọn onígbàgbọ́ tó wà láyìíká ẹ. Jẹ́ kí n tiẹ̀ ṣe náà fún àwọn tí ò gba Ọlọ́run gbọ́ rárá. Kọ́ mọ̀ wípé Ọlọ́run dá sí gbogbo ènìyàn, tó wá tún ṣe fún wọn. Ohun tó bá ti ṣe yẹn ni ìṣúra tó ní lọ́run. Kì í ṣe ohun tó kójọ láyé. Ohun tó bá ti ṣe fún èèyàn ẹlòmíì, ẹnìkejì rẹ, nítorí Ọlọ́run, òun ni ìṣúra tó ní lọ́run, kò ṣe ohun tó ní láyé o. Gbọ́ mi dáadáa sà. Tó o bá ti lè ṣe èyí, o ò ní ìṣúra lọ́run. Tó o bá ti ní ọrọ̀ láyé, tí o ò fúnni, tí o máa ṣàánú bí Ọlọ́run ṣe ń ṣàánú fún gbogbo ènìyàn, o ò ní ìṣúra lọ́run. Yóò sì nira fún ọ láti padà sí ọ̀run yẹn. Òun ni Jésù ṣe sọ wípé yóò nira fún ọlọ́rọ̀ láti rí ìjọba ọ̀run wọ̀. Tó bá ka ìwé Sáàmù 41, wá rí ń bẹ̀ wípé Ọlọ́run ni Ọlọ́run àwọn aláìní àti tálíkà. Ọlọ́run rántí wọn gidigidi gan ni o. Ọlọ́run rántí wọn. Torí gbogbo ènìyàn gbọ́dọ̀ mọ̀ pé Ọlọ́run dáa. Pàápàá àwọn tí ò rí àǹfààní tí àwọn ẹlòmíì rí. Pàápàá àwọn tí orí ọ̀fẹ́ kan yọ sí tẹlòmíì. Wọ́n gbọ́dọ̀ mọ̀ pé Ọlọ́run létò fún gbogbo wọn. Ètò Ọlọ́run fáláìní lẹni tó ní. Ètò Ọlọ́run fún tálíkà ni ọlọ́rọ̀.
ìwọ tí a bá ti pè ẹ́ ní ọlọ́rọ̀ tó bá jẹ́ olówó ọlọ́rọ̀, ètò Ọlọ́run fún ìwọ náà ni wípé ohun tó ní kó fi rántí ẹni tí ò ní o. Ètò Ọlọ́run fún ẹnìyẹn o, gbọ́ láti ẹnu mi ohun tí Jésù sọ nìyẹn. Ohun tó bá ti lè ṣe fún àwọn ọmọ ẹlẹ́yìn Jésù ò ṣe fún Jésù o. Ìbùkún ni fún ẹni tí ń ro ti àwọn aláìní, Olúwa yóò gbà á ní ìgbà ìpọ́njú. Ohun tí Olúwa ò ṣe kí ń gba àwọn olówó kan nìyẹn tí ìpọ́njú wọn bá dé, tí gbogbo àwọn tó ní òróró lórí wọn á gbàdúrà títí Ọlọ́run ò ní gbọ́, nítorí pé wọ́n ọ̀dájú ẹ̀dá ni wọ́n ò rántí aláìní, wọ́n kó ọrọ̀ jọ lòdì sí àwọn ẹlòmíì, wọ́n da ayé rú gidi gan. Ìbùkún ni fún ẹni tí ń ro ti àwọn aláìní, Olúwa yóò gbà á ní ìgbà ìpọ́njú. Olúwa yóò pa á mọ́, yóò sì mú wà láàyè, a ó sì bùkún fún un lórí ilẹ̀. Ìwọ kì yóò sì fi lé ìfẹ́ àwọn ọ̀tá rẹ̀ lọ́wọ́. Olúwa yóò gbà á ní ìyànjú lórí ẹni àrùn. Ìwọ ó tẹ ẹni rẹ̀ ní gbogbo ìgbà ìdùbúlẹ̀ àrùn rẹ̀. Ọlọ́run ló máa tẹ́ ní fún, Ọlọ́run á ṣètọ́jú ẹ̀, nǹkan tó túmọ̀ sí nìyẹn. Mo fẹ́ ká lọ gbàdúrà, nítorí pé ibi tó bá tọ́jú ìṣúra rẹ sí ló yẹ kọ́kàn rẹ wà. Ìdí tí ọ̀pọ̀lọpọ̀ ṣàfẹ́rí ọ̀run ni pé ìṣúra wọn ò sí lọ́run, ayé yìí ló wà. Ayé yìí náà ti ń kó ọrọ̀ jọ, ti ń kó owó jọ, kó ọkọ̀ jọ, kó ilé jọ. Táyé bá dẹ̀ ti parun, ẹjọ́ máa parun náà ni. Wọ́n tó bá pẹ́ ayé yìí ló fi ṣe ìṣúra rẹ. Wọ́n tó bá fi Ọlọ́run ṣe ìṣúra rẹ, tó ò febi pa Jésù, tó ò já Jésù sí òò, tó ò ń ṣe fún un, torí tó bá ṣe fún àwọn tó jẹ́ ti Jésù ló ṣe fún Jésù o. Ìwọ tó bá ti ṣe bẹ́ẹ̀, ìwọ ló yẹ fún ìjọba Ọlọ́run. Ìwọ ló máa bọ́ sínú ìyè ayérayé o. Irú ìwọ bẹ́ẹ̀ lónìí ni mo fẹ́ ká jọ gbàdúrà. Àti ìwọ tó fẹ́ ronúpìwàdà lónìí wípé Olúwa, mo ti gbọ́ ọ̀rọ̀ rẹ, mo ronúpìwàdà, mi máa ṣe dáadáa, gbogbo tara mi mò ń rò, torí mò ń wò wípé tó bá ti tán lọ́wọ́ mi bó máa ti rí mi. Irọ́, kò gbẹ́kẹ̀lé Ọlọ́run ni. Àwọn Yorùbá, àwọn àgbàlagbà Yorùbá máa ní pé bóní ṣe rí ọ̀la ò rí bẹ́ẹ̀, ló ń mú kí babaláwo máa dífá ọ̀rọ̀ ọ̀run, torí ó fẹ́ mọ bọ́jọ́ ṣe rí. Tó bá jẹ́ àkọ́kọ́ dífá kó mọ bọ́jọ́ ṣe rí, torí kò lè gbàgbọ́ wípé àwọn irúmọlẹ̀ àti àwọn òòṣà rẹ̀ wọ́n ṣe dáadáa lọ́jọ́ yẹn fún un. Gbọ́mi sà, Ọlọ́run yóò dá sí ọ ní gbogbo ọjọ́. Ọlọ́run ó fi àwọn èèyàn tirẹ̀ sílẹ̀. Bí a bá gbọ́rọ̀ sọ́lọ́run lẹ́nu, tí a bá gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́ lóòótọ́, tá a sì gbẹ́kẹ̀lé Ọlọ́run, kò ní nira fún wa láti fi fúnni, kò ní nira fún wa láti ṣoore, kò ní nira fún wa láti rántí tálíkà, kò ní nira fún wa láti rántí àwọn aláìní, láti rántí àwọn ẹni tí ebi ń pa àti àwọn tó wà ní ìhòòhò, kò ní nira fún wa. Pàápàá àwọn tí Ọlọ́run fi yí wa ká tó jẹ́ àwọn ti Kristi, kò ní nira fún wa láti rántí wọn. Ẹ má jẹ́ á kó wọn jọ nìkan, ká máa kó wọn jọ, ká máa gbà tọwọ́ wọn, ká máa rántí wọn. Ohun tí a bá ti ṣe fún wọn náà la ṣe fún Jésù. Àní kábàámọ̀ kẹ́yìn ayé wa. Ẹ jẹ́ gbàdúrà, àdúrà tá a máa gbà ní pé Olúwa, mo ronúpìwàdà lónìí, dáríjì mi. Tí n bá ti bú aláìní tàbí tí n bá ti bú tálíkà rí, dáríjì mi. Tí òye ni òye mi, mo jẹ́ òpè. Tí n bá ṣoore fún àwọn tí oore yẹ fún, dáríjì mi. Olúwa, mo ronúpìwàdà lónìí. Mo gba oore ọ̀fẹ́ láti máa ṣoore, mo gba oore ọ̀fẹ́ láti máa ṣe dáadáa. Gbàdúrà yẹn dáadáa, gbàdúrà yẹn dáadáa. Mo fẹ́ gbàdúrà fún wa, gbàdúrà yẹn dáadáa. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Ìwọ tó bá ti mọ Jésù, ìrìn àjò ẹ kù kan, o tí dé ìjọba ọ̀run. Ayé tó wà yìí, o lè gbabẹ̀ wọnú ìyà ẹ̀nípẹ̀kun, ó léwu fún ọ. Ìwọ tó gbọ́ ọ̀rọ̀ yìí tó sì rí pé ọ̀rọ̀ yìí bá ọ lálejò lóòótọ́, Ọlọ́run sì ń kọ sí ọ nínú ọkàn rẹ, o fẹ́ fàyè rẹ fún Jésù. Mo fẹ́ kó o sọ àdúrà yìí pẹ̀lú mi. Jẹ́ ká sáré jọ gbàdúrà yìí ká tó parí ìsìn yìí. Pé lórúkọ Jésù, Ọlọ́run, mo gbọ́ ọ̀rọ̀ rẹ, jọ dáríjì mi gbogbo ẹ̀ṣẹ̀ mi. Ó yá máa sọ bẹ́ẹ̀ o. Dáríjì mi gbogbo ẹ̀ṣẹ̀ mi, mo kọ̀ ẹ̀ṣẹ̀ èṣù ara sílẹ̀. Mo jẹ́wọ́ rẹ lólúwa àti olùgbàlà mi. Mo gbàgbọ́ tọkàntọkàn pé lóòótọ́ ló wá sáyé, ló sì kú fún ẹ̀ṣẹ̀ mi àti gbogbo ènìyàn. Ó sì jíǹde lọ́jọ́ kẹta, ó wá gòkè rí ọ̀run. Ó jókòó lọ́wọ́ ọ̀tún bàbá tó ń gbàdúrà fún gbogbo wa. Kọ orúkọ mi sí ìwé ìyè. Mo fẹ́ jẹ́ kí gbogbo ọjọ́ ayé mi tó kù kó bọlá fún ọ, kó jẹ́ ayé rẹ tó ń lò láyé. Mo fi gbogbo rẹ̀ lẹ̀ fún ọ. Mo gbà ọ́ gbọ́, mo sì jẹ́wọ́ rẹ lólúwa àti olùgbàlà mi. Sọ mí di àtúnbí, kí o sọ mí di ọ̀tun, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Tí o bá ti gbàdúrà yẹn, inú mi dùn o, mo bá ọ yọ̀. Kọ sí mi, jẹ́ kí n mọ̀ pé o gbàdúrà yẹn lóòótọ́. Mo fẹ́ gbàdúrà fún ọ lórúkọ Jésù, oore ọ̀fẹ́ á pọ̀ sí fún ọ. Ohun gbogbo kó di ọ̀tun láyìíká ẹ. Mo pa á láṣẹ, ọwọ́ ọ̀tá lórúkọ Jésù ó kúrò láyé ẹ.
ayé ọ padà kúrò nínú ìjọba òkùnkùn àmọ́ wá sínú ìjọba ìmọ́lẹ̀. Mo gbàdúrà fún ọ lónìí gbogbo ohun tí o ní ìrètí o ní èròǹgbà fún ní rere lórúkọ Jésù kó di ẹ̀rí mọ́ ọ lọ́wọ́. Oore ọ̀fẹ́ kó pọ̀ sí fún ọ. Tó o bá ní àìsàn lára, àìsàn yẹn kó pòórá o, bẹ́ẹ̀ ni yóò sì rí kò yí padà. Bàbá rí àwa tá a bá fẹ́ fi fún Olúwa nínú ìjọsìn yìí, àǹfààní wà fún wa láti fi fún Olúwa o, láti fi fún Olúwa. Ọ̀rọ̀ ìṣòro là ń sọ, ohun tó o bá ti fi fún Ọlọ́run má sọ pé o fi fún Ọlọ́run o. Ohun tó o bá ti jẹ́ wípé o ò fún Ọlọ́run má lo fi fún Ọlọ́run. Ọlọ́run ò sì ní jẹ ẹnikẹ́ni ní gbèsè ohunkóhun. Tó bá fẹ́ fi fún Olúwa bó jẹ́ ìdámẹ́wàá àbò ohunkóhun, ọrẹ ìsìn, ọrẹ ìdúpẹ́, ohunkóhun tó bá fẹ́ fún Olúwa, àwọn ọmọ ọjọ́ wọn á fi bá a ṣe lè fi sólúwa, á fi sórí pẹpẹ a máa rí ń bẹ̀ fi sólúwa. Mo fẹ́ gbàdúrà fún ẹ. Kò sí èso tí ẹnikẹ́ni fi lẹ̀ tó fi ayé rẹ̀ sílẹ̀ o, ó ń dúró di ọjọ́ ìkórè ni. Mo pa á láṣẹ ìwọ tó bu ọlá fún Olúwa nípa èso àti ìṣúra rẹ lórúkọ Jésù. Ọlọ́run kó bu ọlá fún ẹ. Mo pa á láṣẹ ìrìn àjò oṣù títí tí à ń wọnú rẹ̀ lọ yìí lórúkọ Jésù ò ní kábàámọ̀. Mo pa á láṣẹ fún oore ọ̀fẹ́ kó pọ̀ sí fún ọ. Mo pa á láṣẹ fún àwọn oore tó retí kó dé bá ọ lálejò, àwọn aláàánú kó ṣàánú fún ọ, olóore kó ṣoore fún ọ. Wọn náà ti gbọ́ nípa àánú, bó ti máa ṣàánú, bó ti máa ṣoore, bó ti máa rántí àwọn tó wà láyìíká rẹ. Mo pa á láṣẹ gbogbo ènìyàn tó ní agbára àti ran ayé rẹ lọ́wọ́, gbogbo ènìyàn tó ní ipá àti yí ìtàn rẹ padà kó rántí ẹ sí rere. Ọlọ́run á rántí ẹ sí rere, bẹ́ẹ̀ ni yóò sì kó yí padà. Mo gbàdúrà fún gbogbo ènìyàn tó ń gbọ́ mi lónìí àti àwọn tó gbọ́ mi lẹ́yìn ìsìn yìí lónìí lórí pẹpẹ yìí wípé ọ̀sẹ̀ yìí yóò fọ rere fún wa, oṣù titun yóò fọ rere fún wa, kò ní sí aburú fún ẹnikẹ́ni. Ọwọ́ ọ̀tá lórúkọ Jésù mo mú kúrò. Ọwọ́ ọ̀tá bá rọ́wọ́ ọ̀tá nínú ayé àti àyànmọ́ ẹnikẹ́ni tàbí nínú àgọ́ ara ẹnikẹ́ni lórúkọ Jésù mo mú kúrò. Mo kéde nípa àṣẹ Jésù Kristi àti àṣẹ mímọ́ lónìí wípé gbogbo ohun tó ń láfojúsùn ní rere, ohun tó ń retí ní rere lọ́sẹ̀ yìí pàápàá ní oṣù táwọn rẹ̀ yìí lórúkọ Jésù kó di ẹ̀rí mọ́ ọ lọ́wọ́. Mo pa á láṣẹ fún ọ, ó yá lọ pàdé ogun rere, lọ pàdé ogun rere. Àwọn aláàánú rẹ lóòótọ́ lọ pàdé wọn, àwọn olóore rẹ lóòótọ́ lọ pàdé wọn. Ògo títún kó tara rẹ bẹ́ jáde, kó bẹ́ sílẹ̀, kó bẹ̀rẹ̀ lórí rẹ, bẹ́ẹ̀ ni ó sì kó yí padà lórúkọ Jésù Kristi Olúwa wa. Ó ní ìpàdé tá a máa ń ṣe ní ọjọ́ kẹta àkọ́kọ́ oṣù. A máa bẹ̀rẹ̀ lọ́jọ́ kìíní oṣù kọkànlá yìí sí ọjọ́ kẹta ní aago 12 òru ni ìpàdé àdúrà ní prophetic family altar là ń pè fún gbogbo ẹbí àti gbogbo ará. Lórí Telegram kò ń ṣe Facebook, lórí Telegram láti ń ṣe. Jọ̀ọ́ darapọ̀ mọ́ wa, sọ fún àwọn èèyàn tó kù. Tó o bá mọ líǹkì yẹn, sọ fún wa wípé kán fún ẹ ní líǹkì, wá fún ẹ ní líǹkì yẹn kó o darapọ̀ mọ́ wa lórí pẹpẹ àdúrà yẹn. Àdúrà là ń gbà ìjàkadì inú ẹ̀mí ni o, kì í ṣe àdúrà ọmọdé, àdúrà àwọn akọni inú ẹ̀mí ni. Darapọ̀ mọ́ wa, àdúrà wa yóò sì gbà. Ẹ ṣé púpọ̀ gbogbo ẹni tí ẹ darapọ̀ mọ́ wa lónìí. Ẹ jọ̀ọ́ ẹ pàdé mi lọ́sẹ̀ tó ń bọ̀, ẹ pàdé mi lọ́sẹ̀ tó ń bọ̀. Mo gbàdúrà wípé gbogbo wa lọ́lọ́run ti bùṣe fún wa lónìí. Àdúrà wa máa gbà, àní ṣubú dànù, oore ọ̀fẹ́ máa pọ̀ sí fún wa, okun wa ò ní dínkù, agbára wa ò ní dínkù, bẹ́ẹ̀ ni ó sì lórúkọ Jésù Olúwa wa. Mo pàṣẹ oore ọ̀fẹ́ kó pọ̀ sí lábẹ́ bó ti wù kó rí. Ìfẹ́ ti bàbá àti ti ọmọ àti dàpọ̀ tẹ̀ mọ́ kí ó sọ̀kalẹ̀ kí ó máa bá wa gbé láì àti láéláé. Àmín àmín lórúkọ Jésù. Tá a fi pàdé lọ́sẹ̀ tó ń bọ̀, ẹ ṣe dáadáa o, ẹ ṣe oore o, ire o.